mi ò ní pàdánù ẹ̀. Tó bá jẹ́ pé a ti gba Yorùbá nation, mi ò ní pàdánù ẹni tí mo pàdánù yẹn. Àìmọye ẹni tó máa pàdánù àwọn èèyàn wọn ní èdè ní ìlú Nàìjíríà lọ́wọ́ kidnapper. Gbogbo ohun tí Sunday Igboho dìde fún nìyẹn wípé kó má ṣẹlẹ̀ mọ́. Àárí olówó, ọlọ́lá, olórúkọ, alágbára kankan kó dìde fún wa. This is the only man tó fi owó sílẹ̀, ó fi ìyàwó sílẹ̀, ó fi ọmọ sílẹ̀, ó fi dúkìá sílẹ̀, ó fi ipò. Tó bá ń to àwọn olórúkọ tó ga nínú ayé, Sunday ọmọ Adéyẹmọ is one of them. Tó bá ń pe àwọn lọ́lá nínú ayé, Sunday ọmọ Adéyẹmọ is one of them. Tó bá ń pe àwọn CEO nínú ayé, Sunday ọmọ Adéyẹmọ is one of them. Tó bá ń ka àwọn richest businessman, Sunday ọmọ Adéyẹmọ is one of them. Ó yìí náà gbogbo kọ́ì máa fi gbogbo kọ́ì sílẹ̀. Ó dúró lórí wípé kí ìyà máa jẹ èmi àti ẹ̀yin àti gbogbo ìran wa. Àwọn tó wá lówó tó lórúkọ tó ní ipò ju Sunday ọmọ Adéyẹmọ lọ, kí ni wọ́n ṣe? Wọ́n kó lọ́wọ́ ìyà tó jẹ wá ní Nàìjíríà. Tí bá parọ́ ẹ bá já mi ní comment section. Wọ́n kó lọ́mọ ní ìbànújẹ́ ará ìlú ni wọ́n fi ṣayọ̀. Ẹkún ará ìlú ló di owó fún wọn. Ẹkún ará ìlú ló fi oúnjẹ sí orí tébù títí wọn. Ṣùgbọ́n ọmọ Adéyẹmọ ṣe kí ni? Ó fi gbogbo tó ní orúkọ ọ̀rọ̀ ẹ̀ wá dàbí ẹni tó sọ wípé mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lóò kébí lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Ẹ̀yin tẹ́ bá mọ orí ẹ ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ wá di ẹni tó wá sọ pé òun fi gbogbo nǹkan sílẹ̀ fún Ọlọ́run kó lò ó kóun ṣàlè jẹ́ títí Ọlọ́run, kóun jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kóun jẹ́ ohun èlò Ọlọ́run. Ẹ lọ́wọ́ àtìgbà tí màá ti bẹ̀rẹ̀ struggle yìí, statement kan tọ́mọ Adéyẹmọ máa tẹnumọ́ ni wípé mi ò wá ipò. Ẹ ṣàsọ wípé mo pẹ̀lú àwọn tó gba ìran wa kúrò lóko ẹrú. Kò ní ẹ sọ wípé èmi nìkan. Ẹ kọ orúkọ mi mọ́ àwọn tó gba ìran Yorùbá kúrò lóko ẹrú. Òun ló dífá fún ijọ́ tí mo wà ní àhámọ́ nígbà tí ìyà yẹn dojú ẹ̀ nínú sẹ́ẹ̀lì. Mo wá ń bẹ̀bẹ̀ fún ikú pé Olúwa ó yá gba ẹ̀mí mi. Kó dẹ̀ wá ní history pé yes mo kú fún Yorùbá, kí Yorùbá dẹ̀ bọ́ lóko ẹrú. Because tí Yorùbá bá bọ́ lóko ẹrú, òkú yẹn ti lọ ìvéèlì ní ọkọ̀ kú sára. Òkú náà tì. Wàá tún jẹ̀bi gan. Because àwọn kan á fi èpè, wọ́n á fi sì ẹ́ lọ sọ́run. Pé ta lórí burúkú ẹ̀ iṣẹ́. Ṣé kó mọ̀ pé òun láwọn ọmọ kéékèèké lọ́wọ́ kó tó lọ máa jàjà? Ṣé ìran Yorùbá ṣe ń jà fún ni? Á sọ bẹ́ẹ̀. Ohun tó bá dẹ̀ fi sì ẹ́ lọ sọ́run làwọn màlẹ́kà máa bẹ̀ kọ sílẹ̀. Pé sọ olórí burúkú ni ẹ́. Àwọn ẹlòmíràn tún sọ títí wá ló fẹ́ popular ni. Ó fẹ́ lówó ni. Ó fẹ́ lórúkọ ni. Ojú kòkòrò ló sùn sí. Bí òkú gan ṣé wọ́n ní ojú kòkòrò ló gbé mi lọ lé Sunday Igboho. Bí òkú gan wọ́n ní mo fẹ́ lọ dókò Igboho ló jẹ́ lọ lé ẹ̀. Bí òkú gan wọ́n ṣépè búkúkú fọ̀tá mi. Ká má wá sọ tó lùwẹ̀ bá wá kú. Ṣùgbọ́n lọ́hun tí ó ti mọ gbogbo tó sì ṣe gbogbo. Mo gbé ìgbésẹ̀ kí n para mi sínú sẹ́ẹ̀lì bí òkú mo kàn jẹ́ rora ni. Wọ́n tún gbé mi lọ sí hospital. Ẹ wò bí ìrìn àjò yẹn ṣe lọ. Ọmọ Adéyẹmọ wá jọ̀wọ́ gbogbo ohun tó ní, ó jọ̀wọ́ ìyàwó. Kò wò pé àwọn ọmọ kéré. Kò wò pé ìyàwó Ọlọ́run má jẹ́ kó dopò kò wò yẹn. Ó lóun jọ̀wọ́ gbogbo nǹkan tóun ní, òun jọ̀wọ́ ẹ̀. Kóun ṣáà ti jẹ́ títí Ọlọ́run. Kóun ti jẹ́ títí Ọlọ́run kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Ẹ̀yin kan wá dìde. Ẹ wá àṣìṣe ẹ̀. Ẹ ń wá mistake ẹ̀. Ẹni tó ṣe oore yìí kò ní bá wọn di ológun àná, kò ní kú fọ̀tàyọ̀. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí ẹni tó ṣe oore fún Sunday ọmọ Adéyẹmọ àti fún gbogbo àwa Yorùbá nation lápapọ̀. Náà ẹ jẹ́ ká wá lọ sínú ètò. Dádì mi Olúgbénga ẹ jẹ́ acknowledge ṣóṣì lè bá ṣá. Dádì mi Akínlábí ẹ káàbọ̀ sórí ètò. Dádì mi Sunday ẹ káàbọ̀ sórí ètò. Dádì mi Olúṣọlá ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo àwọn kọ́mẹ́ǹtì tó kù ti lọ. Mọ́mì mi Bọ́láńlé Ayọ̀adé ẹ káàbọ̀ sórí ètò mà. Gbogbo àwọn kọ́mẹ́ǹtì tó kù ti lọ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá Dádì mi Gbénga ó dà pé mo ti kà wọ́n sí. Ẹ bá mi máa drop kọ́mẹ́ǹtì yìí so tí bá ṣe rí màá lè acknowledge. Ẹ bá mi share ètò yìí, mo fi Elédùmarè bẹ̀ yín. Ṣé rí mo dá ọpẹ́ padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá wa sí, tó dá mi sí, tó tún kà mí yẹn láti lè wá lọ́jọ́ tòní. Mo sọ wípé Olúwa ẹ ṣé, ẹ̀mí mímọ́ ẹ ṣé, igi lẹ́yìn ọgbà ẹ ṣé. Àìmọye ẹni tó dáa jù mí lọ tó ti filẹ̀ ṣaṣọbora. Àìmọye ẹni tó dáa jù mí lọ tí ayé ò fẹ́ rí, tí wọn ò fẹ́ gbóhùn wọn. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé Olúwa ò ṣe tèmi bẹ́ẹ̀, ayérayé gba ọpẹ́ mi. Mo tún wá dúpẹ́ lórí gbogbo àwọn tó wo prógráàmù mi pátápátá àti etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí. Mo sọ wípé ẹ ṣé lórí ayé wa, àbẹ̀ gbọ̀pẹ́. Ẹ máa bá wa lọ kí gbogbo òkòkò jẹ́ titi yín. Jésù Olúwa wa mi, àmì lórúkọ Jésù. Now let's go to the point. Quick word la máa ṣe. Mi ò wá mọ̀ bóyá ká ṣe ní calling show. Anyway, tẹ́ bá fẹ́ ká ṣe ní calling show, tá bá ti dé àárín agbami ètò,
ẹ lè bẹ̀rẹ̀ sí ní pè wọlé dádì mi Yakubu Akọ́láwọlé bó ti máa ń gbórúkọ yẹn tipẹ́tipẹ́ ẹ káàbọ̀ sórí ètò mi ìgbẹ́ni tó di orúkọ yẹn ẹ káàbọ̀ sórí ètò bóni máùsù nígbà òkè ẹ káàbọ̀ sórí ètò now ohun tó gbé mi wá ní àárọ̀ lèmi ṣì wà lọ́dọ̀ mi ó dá lórí ọ̀rọ̀ funny thinker èyí tí wà lórí TikTok ẹ bá mi share kí ló dé TikTok wa máa ń mú yes gan ju Facebook gan lọ ẹ bá mi share ẹ bá mi pèrò sọ́kọ̀ ẹ̀ ní dààmú ẹni tó bá mi double tap yẹn dádì mi owó labí ẹjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé gan ni ẹ ní mo bu jí ọmọ now funny thinker ló gbé mi wá gbogbo wa pátápátá láyé awuyewuye tó lọ lórí ọ̀rọ̀ wípé Májàsọ́lá sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ sì sọ wípé ó fi bú Aláàfin Ọ̀yọ́ ọmọ Yorùbá ìjọ wo la fẹ́ gbọ́ mo bá ń try láti play orin kan ṣùgbọ́n orin yẹn wọ́n ti fún ní copyright bàbá fi dídà torí yẹn gan ni pé gbogbo péjì mi nìbá ti lọ tán torí mo máa ń play ẹ̀ gan copyright wa lọ rẹ̀rẹ̀rẹ̀ lórí Facebook YouTube fún mi lórí ọ̀rọ̀ orin yẹn orin Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wá àtẹnujẹ àti ojú ìṣáájú wèrè òun ló ń pa ìran Yorùbá kú lọ èyí tó yẹ kókó bó ìran Yorùbá bọ̀ òkú bọ̀ wa ò ní bọ̀ èyí tí ò yẹ ká bọ̀ la máa bọ̀ ọpọlọ àti ọgbọ́n ta ní làákàyè tẹ́lẹ̀dùmarè jogún fún wa èébí tó yẹ ká lò sí àlò síbẹ̀ láti ìgbà tí ìyá ti jẹ sóde ọmọ Adéyẹmọ nítorí wípé ó dìde fún ìran Yorùbá bí òun bí fọ́nì ti kàjáde wá ṣe ṣòfò gbogbo Májàsọ́lá o débi tó máa ṣe kíni tó máa tẹ̀lé látara nǹkan tí ọmọkùnrin yìí ṣe láti gba ìran wa lóko ẹrú ẹ jẹ́ kémi náà ṣe kíni kí n support ẹ̀ díẹ̀ ṣùgbọ́n nítorí selfish interest àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ Májàsọ́lá gbogbo òwò ni ìwọ táyé ẹ bá ti bàjẹ́ pátápátá tádìyẹ ẹjọ́ má bínú ẹ máa ráwọn èèyàn tó máa kọjá lọ kọjá bọ̀. I go home now. Okay. That's why I come back Tomorrow. Hopefully the fan will go today. Hopefully it comes today. And tomorrow the electrician will start. That's good. I just want to talk about the electrician too. So I'm happy to hear that it will be here tomorrow. Oh, yeah, just for the fan. Okay. When they finish upstairs, Okay. then another electrician comes. And don't forget about the sockets. I want the electrician to fix it for me. What's that? The on and off sockets. What? On and off. On and off sockets. The one by the wall side. The one I showed you the other time. Oh, the socket? Yeah. For the mini bulb. The bulb, okay. Yeah. Depends if the Ẹ jọ̀ọ́ má socket- bínú. if the electrician has a big ladder, right? Yeah. Oh, but there is a big ladder here now. I don't know if that's big enough. But There is a big ladder here. enough for them to change it. Okay. Okay. I'll bring one tomorrow. Okay. Thank you. Bye. Ẹ má bínú landlord mi ni. Wọ́n bá mi fix àwọn nǹkan kan ni. So, ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹ bear with me. Òun ti lọ ni but ẹ tún ṣì lè ráwọn nǹkan kan máa kọjá láwọn yóò lè disturb wa náà mi ní issue pẹ̀lú àwọn ẹ̀wọ̀n ṣiṣẹ́ tí wọ́n ní. But òun tó ní ọ̀rọ̀ bá mi sọ, bàbá ti ń lọ, ni bàbá wa dágbére. Now, ọ̀pọ̀lọpọ̀ máa torí selfish interest wọn. Wọ́n á máa wá àṣìṣe ẹ̀dá. Ọmọ Adéyẹmọ òde lè ṣiṣẹ́. Ṣé rí mo máa ń sọ kinní kan wípé ìwọ tó bá wò bóyá o lè fi Yorùbá nation pawó lọ́nà tí ó tọ́ o lè fi ṣe ohun gidi. Ìwọ tó bá mú irọ́ mọ́ ìrìn àjò Yorùbá nation wípé wọ́n ṣe Yorùbá nation ó dà ìpọ́n owó níbẹ̀ àbí wọ́n sọ̀rọ̀ sí Sunday Igboho wọ́n rówó níbẹ̀ ìwọ náà wá bá wọn tẹ́rì sí wa láìta láì ò lè ní láre. Ẹ gbọ́ kì í ṣe èpè o lè ní láre. O lè fi Sunday Igboho kò fi pa owó láti pàṣẹ wípé o sọ̀rọ̀ àlùfàṣà sí o wá ìṣubú ẹ̀ o wá bí tó ti ṣe mistake kò wá ní kó owó yẹn mú ẹ lọ́wọ́ owó yóò lè mú ẹ lọ́wọ́. Ẹ wo bí Májàsọ́lá okay ma ẹ wo bí Májàsọ́lá ṣe dìde bó ṣe ṣètò bó ṣe pariwo fún ìran Yorùbá. Funny thinker tó wá claim lọ́jọ́ tòní wípé ọmọ Ọ̀yọ́ lòun kò mọ̀ dìde àbí kò sí láyé nígbà tó lọ ká Sunday Igboho mọ́lé. Nígbà tí Sunday Igboho bẹ̀rẹ̀ ìrìn àjò láti máa lọ sọ́dọ̀ lọ́balọ́ba fún àtúnṣe ó dá bí security ṣe máa wà ní ilẹ̀ Yorùbá tí wọn ò ní pa àwọn ọmọ Yorùbá mọ́ tí ìjọba dẹ̀ máa gbé wanted kúrò lórí orúkọ òun tó máa release gbogbo property òun fún òun. Àgbọ̀ kí Funny thinker support ẹ̀ o but when it comes to ọ̀rọ̀ Aláàfin ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà Funny thinker jáde wá sọ̀rọ̀ sí Igboho ó lóun fún Igboho ní 7 days ultimatum kó bọ́ta who are you ó pọ̀ jẹnu ẹ̀ lọ brother mi. Hello ma. Okay. Ṣé ti Western Union àbí tèwo?
my phone number okay má type ẹ̀ sí yín màá mú wà lórí program okay má send ẹ̀ sí yín nísinsìnyí báyìí nísinsìnyí má ṣe bẹ́ẹ̀ mà ẹ ṣe ìyá mi so kókò ṣe díẹ̀ nìkan tó pè mí ẹ ṣe mà ẹ má bínú wọ́n fẹ́ fún mi ní kọ́sítọ́mà ni tó fẹ́ bá mi rajà ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́. tí máa ń ka wọn number 1 customer mi màmá tó pè mí she is one of them tó máa ń bá mi rajà dáadáa. so nígbà tí májàsọ́lá bẹ̀rẹ̀ sí ní lọ láti ọ̀dọ̀ ọba sọ́ba àárín kí fọ́nì tí ń ka bọ́ síta o ó ní tó ẹ̀yin bàbá wa gẹ́gẹ́ bó ṣe ní làákàyè tó nímọ̀ o tó mọ̀ ọ̀rọ̀ sọ o kó ní tó ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ ló délẹ̀ yìí o Sunday Igboho ti jáde o ẹ bá wa wá àkànṣe sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n gbà tó wá kan wípé ọ̀rọ̀ wa ṣe bí ọ̀rọ̀ ẹ wá gbà sódì ṣayé èyí tí àwọn tí wọ́n ba ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lórí wípé mo mà wá ṣe nǹkan o lórí wípé Sunday Igboho sọ wípé aláàfin ò ládé adé aládìgún la gbà fáláàfin àwọn spíkà wọ̀nyí ni especially àwọn oní content creator dáàdì mi Julie King ní wọ́wọ́ tì láyé yín ẹ ṣeun gan bàbá mi àwọn content creator àwọn oní comedy àwọn oní blogger àwọn this àwọn that àwọn ló fi ọ̀rọ̀ yẹn lójú àwọn ló twist ọ̀rọ̀ ìyá mi a máa sọ̀rọ̀ kan fún mi wípé tó bá sọ yóò bẹ́ẹ̀ yọ ọkọ bàbá ẹ̀ tún sọ́nà mẹ́wàá òun ló fi jẹ́ pé bí mo ṣe dàgbà tó èmi ò kí lè fèsì mọ́ mi mo lè fèsì ẹlòmíì mi ò lè fèsì ìyá tó bí mi nítorí pé kíni tí bá sọ ha ìyá mi a bá mi tún sọ́nà mẹ́wàá máa wá máa ṣe pé ibi mo ṣe sọ́kọ́ nìyẹn mọ́ mi báyìí kó ìyá sẹ́lẹ̀ ṣe sùúrù mi ò fi ọ̀rọ̀ ṣe àsọdùn o tó bá sọ pé ẹni tí mo bẹ̀rù jù ní ayé mi ìyá mi ni àti bá ìyá tó bí mi sọ̀rọ̀ ó máa ń lera fún mi nítorí pé kíni wọ́n á bẹ́ẹ̀ tú ọ̀rọ̀ ẹ̀ kí wá ló dé tẹ̀yìn sọ̀rọ̀sọ̀rọ̀ orí social media tí ẹ̀ wá tú ọ̀rọ̀ síbi tí ilẹ̀ Yorùbá máa ti ní àlàáfíà tó jẹ́ wípé ọ̀rọ̀ tó máa da ilẹ̀ Yorùbá rú tó máa da àlàáfíà rú tó máa dá rògbòdìyàn sílẹ̀ direct call láti Maryland I have to pick it ẹ má bínú hello ó lè bété tó máa túbọ̀ da àárín àwọn tí wọ́n wá àlàáfíà fún ìran Yorùbá wípé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú tó jẹ́ pé òun lẹ̀ ń tú with your talent fọ́nìtìkà mi ò expect wípé ó tọ́ sí ẹ lẹ́nu láti sọ wípé wọ́n fún Sunday Igboho ní 7 days ultimatum lórí kíni ṣé èní ló ti máa ń kí ọmọ aládìgún wípé aláàfin ò ládé nígbà ayé bàbá wa kó ló bá wa fi ọ̀run kẹ́ bàbá wa aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kó ṣekú ní ìsinmi fún wọn gbogbo tó fi sílẹ̀ kó má bàjẹ́ kí ìlú Ọ̀yọ́ lápapọ̀ kó má bàjẹ́ tó wọ́n mọ ọkọ̀ Ọ̀yọ́ ni mí èmi ò ìṣọmọ àlèlẹ̀ Ọ̀yọ́ àwọn gómọ oríkì yẹ ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí bàbá yẹn nífẹ̀ẹ́ Sunday Igboho bàbá yẹn nífẹ̀ẹ́ Sunday Igboho bí ẹyin ojú ni àbí ẹ gbọ́ nínú ìtàn ni wípé aláàfin àná kórìíra Sunday ọmọ Adéyẹmọ Igboho àbí ẹ gbọ́ nínú ìtàn wípé aláàfin àná kò fẹ́ rí imi Sunday Igboho sójú kí ló wá dé nísìnyí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ àtibá kí ló dé tẹ̀ yóò gba àlàáfíà láàyè kí ló dé tí àwọn aṣiwèrè tí wọ́n bá tiẹ̀ wá fi etí òdì gbọ́ ṣé kò yẹ kẹ́yìn ọmọ ọkọ ìlú Ọ̀yọ́ kẹ́ fi etí àlàáfíà etí ìfọkànbalẹ̀ etí tó máa gbọ́ ire tí ò ní gbọ́ ibi kẹ́ fi gbọ́ ọ̀rọ̀ tí Májàsọ́lá sọ èèyàn kí ara ẹ̀ a sì mọ àgbékalẹ̀ jùlọ wa lọ èmi a máa sọ wípé tí ẹ bá fi ọmọ kékeré gbé ọ̀rọ̀ kalẹ̀ mo máa ń sọ lórí ètò mi ẹ fi làákàyè àgbà ẹ fi gbà lọ́wọ́ mi ẹ fi làákàyè tí ẹ fi bí mi ẹ̀yìn yẹ́ àtẹ̀yìn bàbá tẹ fi gbogbo wípé báyìí la ṣe ti kọ́ bọ̀ nǹkan tó fi ń dodidi ọmọ ẹ fi gbà lọ́wọ́ mi because kò sẹ́ni tó perfect ọ̀rọ̀ ọ̀dẹ nìyí ìgbà míì bó ṣe máa rò bó ṣe máa gbé kalẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ṣe máa padà jáde ọmọ Adéyẹmọ ò jẹ̀bi kò sì yá Aláàfin fí kí ni tiẹ̀ láti rí Aláàfin Ọ̀wọ́ Adé fi o ṣòwò àtàláàfin Ọ̀wọ́ Adé níjà ni mo rántí nígbà tí awuyewuye Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀wọ́ Adé bẹ̀rẹ̀ wípé yóò kọ́kọ́ máa pe èmi lórí kéèsì yẹn Sunday ọmọ Adéyẹmọ ní kí fọ́nìtìkà máa gbọ́ kó jẹ́ kí orí ẹ̀ kó pẹ́ kó má jájú sí Sunday Igboho Lady K calm down inú ti fẹ́ máa bí mi Sunday Igboho dídí pé èmi ni pé Lady K mi ò fẹ́ gbọ́ wípé o bá wọn dá sí ọ̀rọ̀ yẹn àbó fẹ́ bá wọn sọ wípé èèyàn kan ń ṣe dáadáa èèyàn kò ṣe dáadáa àwọn méjèèjì bàbá wa ni wọ́n bàbá wa ni wọ́n nígbà tí òwe kókó bẹ̀rẹ̀ kó tó di wípé ọba Ọ̀yọ́túnjí bàbá Ọ̀yọ́túnjí ó wájà àti ìgbà yẹn láti ìgbà ìwúyè
ẹ lọ wo kéèsì tí mo ṣe nígbà ìwúyè, ẹ lọ wo programu tí mo ṣe, ẹ wo bí mo ṣe treat ẹ. Mi ò sọ̀rọ̀ sí ọba Ògúnadé, bákan náà sì ni mi ò gbèsè yìí Aláàfin Ọ̀yọ́ sí Ọ̀yọ́ of Ifẹ̀. Mo dẹ̀ wá sí bíbá mo wá sọ lórí ètò mi wípé mo ní voice message àwọn tó tún pè mí lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ of Ifẹ̀ tí wọ́n wo programu tí mo ṣe, tí wọ́n gbé òṣùbà fún mi, tí wọ́n sọ èèyàn tí Ọ̀yọ́ of Ifẹ̀ jẹ́ fún mi àti èèyàn tí kábíyèsí ọba Ògúnadé jẹ́ ní ìlú Canada tí mo wà tí wọ́n jẹ́ fún mi, wípé wọ́n jẹ́ èèyàn dáadáa, èèyàn rere. Àbí mi ò sọ lórí ètò mi, èyí tẹ́ bá máa wo programu mi dáadáa tí mo dẹ̀ ní recording gbogbo conversation yẹn lọ́wọ́. Wọ́n lẹ́yìn tẹ́ fẹ́ dá ìjà sílẹ̀, ẹ lọ síbi ẹ̀dọ̀, ẹ fi àwọn people yìí sílẹ̀, ẹ fi wọ́n sílẹ̀. Bí mo ṣe ṣe nìyẹn lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́, òun mà ni wọ́n ṣe ìpè fún ọ̀tá ti tèmi. Mo máa wá play ẹ̀ lórí social media wípé ẹ wo bí program ọ̀hún máa wà lórí YouTube dèní eléde, ó wà Facebook lórí ọba Ògúnadé ni wọ́n ṣe ìpè burúkú fún ọ̀tá ti tèmi wípé wọ́n bá gbogbo nǹkan tí mo gbójúlé dé, tí mo sì sọ wípé mi ò lóògùn ṣùgbọ́n mo lọ́lọ́run, lórí wípé mo ní kọ́ má dájà sílẹ̀ kọ́ jẹ́ káwọn méjèèjì ṣe, tí àwọn èèyàn dẹ̀ ń pè mí pé láyéláyé Ògúnadé ò ní bá Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣe. Bẹ́ẹ̀ làwọn ti fẹ́ náà pè mí wípé láyéláyé Ọ̀ọ̀ni of Ifẹ̀ ò ní bọ̀ wá dé ṣe, ṣèbí nítorí wọ́n rí wípé mo wà àlàáfíà láàrin àwọn méjèèjì ni, tí mo dẹ̀ gbọ́ evidence yẹn wá sórí social media wá play pé ẹgbọ́n kan táwọn èèyàn sọ fún mi. Ibo wá ní Sunday Igboho tó lè máa sọ fún irú èmi wípé ẹ ò gbọdọ̀ rí Aláàfin fín, ẹ ò gbọdọ̀ rí Ọ̀ọ̀ni of Ifẹ̀ fín, ló máa wá sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́. Kí ló dé tẹ̀ kí apply wisdom? Ìwọ fúnra rẹ̀ ṣo máa ń sọ wípé ṣo máa ń rò bóyá o perfect ni. You are not perfect, man. You are not. Kò sẹ́ni tó perfect. We are only trying our best. For you to now come outside, kò máa wá fún Ìgbòho ní 7 days ultimatum. Ṣọ́ra ẹ̀ kó lọ ṣe àtúnṣe. This same ultimatum òun náà l'Aláàfin Ọ̀yọ́ ni wọ́n fún Ọ̀ọ̀ni of Ifẹ̀. Kí ló dé? Ṣé fẹ́ bà Ọ̀yọ́ jẹ́ ni? Ṣé ẹ fẹ́ bà Ọ̀yọ́ jẹ́ fún àwa ta lọ́yọ́? Wọ́n wá sọ wípé gbogbo àṣà wọn ní Ọ̀yọ́ state yìí wọ́n ò mọ̀jú ultimatum kọ́ máa fúnyàn níjọba ẹ̀, kọ́ máa fúnyàn níjọba ẹ̀. Tí ìjọ yẹn bá wá pé ìjọ torí Ọlọ́run ò fọ́nì ti kà. Tí ìjọ méje tó fún Sunday Igboho bá wá pé, tí Sunday Igboho bá wá ṣe ẹni tìjọ torí Ọlọ́run, kí ló fẹ́ ṣe? Ṣó fẹ́ yẹ gba ọfẹ́ náà ni? Ṣó gbádùn? Ṣó wà òkè? Kí ló dé tó yí owó ẹ̀ sàn? Wo bíbá yìí jẹ́ ìsòótọ́ fún ẹ. Tó bá tó mi lọ́jọ́ orí ò lè jù mí lọ. A lè jọ jẹ́gbẹ́ torí èmi ò ní mo jù ọ́ lọ. Tí ọjọ́ méje tó lò fún Sunday Igboho bá pé, tó ní kí Sunday Igboho bọ́ síta lẹ́nu títí ẹ, àtàrí àjànàkú lọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣe ìwọ ọmọdé ó wá gbígbà. Ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ̀yin tẹ́ máa fẹ́ lójú ti fẹ́ lójú, ẹ̀yin tẹ́ máa kó pẹtrólù síná ẹ ti kó sí. Ó ti wá di àtàrí àjànàkú tí kì í ṣe ìwọ ọmọdé. Kẹ ló wá bí wọ́n sí, kẹ wá ọkọ mi ṣe. Ẹ má gba owó monetization tó máa di ogun sínú ayé yín lọ́jọ́ iwájú, tí ẹ ní mọ ibi tí náà ti ń jó yín níwọ̀nba ìgbà tí ẹ bá ti fi orí aláìṣẹ̀ tẹ́ ti fi gba ìpè lórí social media, tẹ́yìn wá fi gba owó, tí ẹ wá fi gba owó. Tó bá sọ̀rọ̀ sí Sunday Igboho agbóbo òwò ni wàá rí crowd, wàá tún popular sí, wàá tún mọ̀ ẹ́ ju bí wọ́n ti mọ̀ ẹ́ lọ. My dear brother, jẹ́ ìsọ kìíní kan fún ẹ, àwọn tó ṣe wẹ̀ lọ́jọ́ kìíní àná, àwọn tó tọ́ bó ṣe tọ́ ẹ̀ wọ́n wọlé padà ni. Ayé ò gbúrò wọn mọ́, ayé ò gbúrò wọn mọ́. Ọlọ́run má ṣe tèmi àti ẹ bẹ́ẹ̀. Ó wá bọ́ síta, oní Sunday Igboho ó lọ ta kíní kan sílé Ifẹ̀. A máa play video ẹ̀, àwa analyze ẹ̀. Ẹyẹ èèyàn àbí kí lẹ rí sí, ṣé ká play àbí ká má play ẹ̀, ká analyze ẹ̀. Ẹ gbọ́ gbogbo ohun tó sọ fún Sunday ọmọdé yẹn mọ́. Ìwọ lanu gbàgà, ó sọ fún Sunday Igboho wípé tí ojú akátá bá léwó ṣẹ́nu adìyẹ ẹ̀ ló tọ́ sí, èyí tí ìwọ ìwà ṣe ń kọ́ ṣégi mú òjìnà sórí tẹgbẹ́ bí tó gbà fọ́nì ti kà. Social media kò wá sọ ọ̀pọ̀lọpọ̀ di wèrè sórí gbá. Ẹlòmíì ò mọbi tó yẹ kó sọ̀rọ̀ sí, ẹlòmíì ò mọbi tó yẹ kó ṣe sí, ẹlòmíì ti wá wọ́n pé okay, I can talk and I do whatever I like on my platform because kò sẹ́ni tó ṣe kí ni tó ra fóònù fún mi. Wo bí báyìí tí èyàn bá ṣe jẹ́jẹ́ ilẹ̀ ayọ̀yọ̀, I should play it, okay? Ilẹ̀ máa yọ̀yọ̀, kò tọ́ sí ẹ lẹ́nu láti sọ wípé o fún Sunday Igboho ní 7 days kó lọ fi túbá. Kò tọ́ sí ẹ lẹ́nu, kò tọ́ sí ẹ lẹ́nu. Bàbá wa ológbọ́gbọ́ ló jẹ́ ká rí wọn pẹ́ tí wọ́n pe Sunday Igboho, ṣé wọn ò mọ̀rọ̀ sọ ni? Bàbá wa ológbọ́
tí wọ́n pe Sunday Igboho ṣé àwọn ò mọ̀rọ̀ sọ àwọn ọmọ bó ṣe lè give ultimatum tó wá jẹ́ lẹ́nu ti tiẹ̀ ṣòrí o bá orí mi lé o ká nígbà tí mo ṣe fa wàhálà ni ṣé ọ̀kan ìpè mẹ́wàá ni ṣé ọ̀kan ọ̀rọ̀ burúkú mẹ́wàá ni lẹ́nu tèmi but mo ti ju gbogbo yẹn sílẹ̀ wàhálà tí ó pè ṣùgbọ́n jẹ́ kí orí ẹ kó pé ní ayé ẹ tó bá fẹ́ fúyọ̀ ní ultimatum lọ fún àwọn sàwáwù ẹgbẹ́ ẹ kì í ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá nígbà tí Ìgbòho ti jẹ́ Ìgbòho ṣé kí sáré rẹ sílé ni wípé bo ni wọ́n wà mo ń tẹ̀ jẹ́jẹ́ fún ẹ ọmọ Ọ̀yọ́ ni mí wàá bọ́ta wàá gbé mi sórí igbá wàá fi mí pawó tó bá tiẹ̀ fi rẹ̀ mí pawó kò lẹ́sẹ̀ ẹ̀nu o lè rówó yẹn fi jẹ bọ́gà o lè rí fi gba físà o lè rí fi ṣeun gidi ṣùgbọ́n tó bá fọmọ Adéyẹmọ pawó ò lè fi ṣeun gidi tó bá fi pawó lọ́nà tí ó pọ̀ ò lè fi ṣeun gidi ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ ìwà àti Ìgbòho kì í ṣe ẹgbẹ́ ẹja sáré pilẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ní ká pilẹ̀ ẹ bá bá wa share ètò yìí ẹ bá mi pe wọ́n gbogbo ayé owó ni. mo fún yín ní wákàtí mẹ́rìnlélógún tẹ́ fi tọrọ àforíjì lọ́wọ́ wọn olóyè Sunday Igboho mo fún yín ní wákàtí mẹ́rìnlélógún tẹ́ fi tọrọ àforíjì lọ́wọ́ wọn lóde Ọ̀yọ́. Ọ̀yọ́ ti bo Ọ̀yọ́ ti lè ti ké tẹ̀jẹ́jẹ́ ayé ò jà mọ́ mi ìbá ní kèmí àti ẹ̀ka sáré jọ gbómi ìjà kaná lórí ohun tó sọ yìí ṣùgbọ́n ayé ò jà mọ́ ṣùgbọ́n èmi náà wá sọ fún wọn náà pé kó lọ ṣe àtúnṣe èmi ò dájọ́ fún ẹ o kẹ má sọ dáṣà nílùú Ọ̀yọ́ kọ́ má ní báwọn ọmọ Ọ̀yọ́ ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n lọ tọrọ àforíjì àtàyà àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé ẹ kì í ṣe irú ẹ ò gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ìjòyè ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ni ọ̀rọ̀ àwọn bàbá wa ni àwọn ló máa yanjú ẹ̀ àwọn ló máa jẹ́ kó yé ikú bàbá yẹ̀yẹ́ aláṣẹ ìkejì òòṣà tó ló máa jẹ́ ká rí wọ́n pẹ́ wípé kì í ṣe ohun tí Sunday ọmọ Adéyẹmọ mí ni òun lẹ́yìn calm down. mo fẹ́ kọ́ṣọ́ ara mi fẹ́ sọ̀rọ̀ bínú sí i mo fẹ́ bá sọ ní tùbínú bí ọmọ ìyá mo fẹ́ bá sọ bí ọmọ ìyá ni mi fẹ́ sọ ní tìbínú bọ̀ tí a mọ̀ pé kò lè tán gba oṣù náà ká má rí nǹkan fi para kò lè sáyé tán lára bẹ́ẹ̀ yẹn ó ti yé yí ó sì máa ṣe bọ́dì wò díẹ̀díẹ̀ ẹ já máa gbọ́ lọ. ẹ̀yin alára àwọn ẹja kọjọ owó fọ́nrán yìí náà. èmi ní ìyá yẹn ń kì mí ní sìn orí mi ó ní ládé láti ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin òde kùtà ó ní ta. ṣẹgbọ́n tí má jàsọ́ lásán ẹ̀yẹ létí ó dì ẹ̀yẹ létí ó dì ẹgbọ́n tí má jàsọ́ lásán ẹ ṣeun gan ni ìyá mi mo dúpẹ́ ó ní lady kate ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe mà ẹgbọ́n tí má jàsọ́ lásán nínú fídíò ìdádẹ́yẹ yàn má jàsọ́ lásán wípé bàbá tí màyẹ bá kọ sọ wípé bàbá bẹ̀yẹ ẹ ní mọ ẹni tí wọ́n rí ìfásì sí òun ló ṣe ìlà wípé bàbá mi Aláàfin Ọ̀yọ́ wọn ò lè sọ wípé ti tèmi báwo kí ló wá wà bẹ́ẹ̀ tí ò sì bẹ̀ kúrò ṣé má jàsọ́lá lè sọ wípé tèmi báwo ni ìbéèrè ni ṣé wọ́n lè sọ pé tèmi báwo wọ́n lè sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí màá sọ máa tún wá sọ láti ọ̀gbun ìfẹ́ láti fi make sure wípé yes ohun tó bá mú Sunday tó lè proud of Aláàfin níwájú Ọ̀ọ̀ni of Ifẹ̀ táwa làwọn tó kù ti ẹ̀dúpẹ́ wípé ó fi Aláàfin yangàn pé bàbá ò lè sọ pé tèmi báwo torí adé bàbá mi ni wọ́n gbà f'Aláàfin kò ní wọ́n gbadé òun fún wèrè kò sì ládé wèrè lọ́dẹ f'Aláàfin ọmọ Adéyẹmọ ò sọ wípé adé AliExpress lọ́dẹ f'Aláàfin ọmọ Adéyẹmọ ò sọ wípé adé dagboru àti igbá ata igbá jọ̀gbọ̀n igbá ogun ni wọ́n dé f'Aláàfin kò sọ bẹ́ẹ̀ ó hànà bàbá ni ẹ̀yin amokú mẹ́kọ̀ọ́ ẹ̀dá ta ló máa ríru Sunday ọmọ Adéyẹmọ tí ò ní fi yangàn akíkanjú olótìtọ́ oníwà pẹ̀lẹ́ onírẹ̀lẹ̀ ọkàn ọmọ kan bíi 1 billion tí ò ní fi yangàn èèyàn proud inú ẹ̀ dùn ayọ̀ ẹ̀ kú ó wà nínú ìdùnnú àti ayọ̀ ẹdúró kí ló ṣe àwọn ọmọ Yorùbá ṣọ́ fi ṣe wá ni
ẹni tó fẹ́ yọ wá nínú ogun lẹ́gbọ́ ogun ti ẹ̀rù iye tó bá ọ ẹ̀yin tẹ́ bá mọ bọ̀bọ̀ tó ṣorí yẹn lọ sọ fún kó gbé copyright kúrò lórí orin yẹn láì jẹ́ bí èkúta máa wọ gbá ẹ̀ bí ilé káyé ìgbà tí mo ti ní copyright orin yẹn dẹ̀ make sense orin yẹn lásán awareness ni ẹni tó fẹ́ yọ yé nínú ogun fọ́nítìkà ṣèbẹ́pọ̀ ló wà lábẹ́ tiẹ̀ ẹ̀pọ̀ níbẹ̀ lábẹ́ Sunday Igboho ọmọ Ọ̀yọ́ ní ẹ ọmọ Ọ̀yọ́ ní Sunday Igboho ó sì àjọkórè bá wa lé àwọn Fúlàní tí yọ wá lẹ́nu nínú gbó Ìbàdàn nínú gbó Ọ̀yọ́ kórè bá wa lé wọn dànù ó sì jọ fọ́nítìkà kó wá bá wa gbà wọn wá kúrò lọ́wọ́ ẹrú kọ́ yé pa wá nípakúpa sórí ti bá jáde tán fún ẹ ṣó kan èébú mẹ́wàá nẹ̀. And I don't want to do that. I want to be good with you. Torí ẹnìkan torí ọ̀la tá a bá pàdé nìbàdàn ká fojú rẹ wòra wa. Ká fojú gidi wòra wa. Èèyàn dunnú ayọ̀ ẹ̀ kó. Èèmọ̀ pé gbà mí gan ìdùnnú àbúgbà kí ló dé ọmọ Yorùbá ṣé wọ́n fi ṣe yé ni pé ẹni tó bá ti fẹ́ yọ yé nínú ogun ni kẹ́ gbógun tì. Ẹni bá ti fẹ́ gbà yín nínú ewu ní kẹ́ dìde ogun sí tí ìdùnnú bá ṣubú layọ̀ fún èèyàn gan èèyàn fún ara ẹ̀ kí Ọlọ́run ṣe é lóore wà á kò máa sọ̀rọ̀ lórí Ọlọ́run mi ló ṣe ìfúntọ́ Ọlọ́run kíní kan wà á kò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wà á sọ̀rọ̀ wà á fi hàn wípé ó express feelings ẹ̀ ọmọdé yẹn mọ́ express feelings ẹ̀ níwájú Ọọ̀ni of Ifẹ̀ èèyàn tó lè pé ijó àti ìlú àtayọ̀ àti àwọn ládé tó lè kó lọ síbẹ̀ fọ́nítìkà ó dà ipò tí mo gbọ́ table water tó bá mu yẹn màá ránṣẹ́ sí dókítà kó wá bá mi ṣàyẹ̀wò sí bóyá nǹkan wà bẹ́ẹ̀ bóyá Colorado ló ń fọgbọ́n já sára ojú ẹ̀ kọ̀ tutù ní ìwà ẹ̀ ò dá ó kọ̀ tutù lójú ní ọmọ burúkú ní ẹ̀yin tẹ́ ìwọ́ mi ẹ bá mi hashtag yẹ kẹ́ máa wo àwọn abaniláyẹyẹ blogger tó gbómi social media ibi tó ti dọ̀bálẹ̀ gbalasa wọn ò rí ìyẹn fi ṣe content o ibi tó ti sọ wípé ìbí òun bú òrìṣà òun dẹ̀ wá bẹ òrìṣà wọn ò rí ìyẹn fi ṣe content o ibi tó bá dẹ́gẹ́ mọ́ ti bẹ gbogbo lọ́balọ́ba wọn ò rí yẹn fi ṣe kọ́tẹ́tò wọn ò rí yẹn gbé ibi tẹ́ni ẹlẹ́ni ti wá fi ìdùnnú àti ayọ̀ wípé màmá kò kì mí bíbá sí orí mi dẹ̀ wú inú mi dùn bàbá mi gan Aláàfin kò gbọdọ̀ sọ wípé títẹ̀ mi báwo ni bàbá mi ò wọ adé tí ẹ bá láǹfààní àti wo programme àtẹ̀yọ́gbọ́ kọ̀ ní Ọ̀yọ́ tẹ̀ kì í ṣọmọ àlè ẹ jọ kì í ṣe bó ṣe bí ìní ẹ̀ lẹ́ṣẹ̀ bá tu sí o èmi ò wá bá wọn jà nílùú Ọ̀yọ́ torí mi ò ń ṣe ọmọ àlè ọmọ kan ni mí kì í ṣe bí májàsọ́lá ṣe bẹ́ẹ̀ ni ènìyàn kò ń ṣòwò tó bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n Yorùbá ó ní agbára mo sọ fún yín pé mo máa ń bẹ̀rù àti sọ̀rọ̀ níwájú ìyá Sẹ̀lẹ̀ wàhálà mi ìfipá ìyá mi lẹ́jù Ọlọ́run alààyè gbọ́ mo bẹ̀rù yáyẹ tí bá fẹ́ bá ìyá mi sọ̀rọ̀ pẹ̀lú bí mo ṣe wà Canada tí mo ti bí gbogbo eyín ẹnu mi tán gbà mí mo máa ń pe èèyàn ni ẹ bá mi sọ báyìí fún ìyá Sẹ̀lẹ̀ torí mo lè pè wọ́n sí wọ́n tún sọ báyìí mo fi ọba tó ní mí mo fi búra àwọn tí mo sọ fún yín mo máa pè èèyàn wọ́n sí ìyá mi ìyá tó bí mi ní o tẹ bá sì rí ìyá mi wàhálà ẹ̀ lè bìlífù pé òun ló bí mi ó máa yà yín lẹ́nu ó máa yà yín ní ẹnu pé ṣé ìyá lè di kẹ́ni mo bẹ̀rù ẹ̀ jù mo bẹ̀rù ìyá mi jù èmi àti ìyá mi bí ìwọ bá jọ wà lórí aago ká sọ̀rọ̀ 20 minutes ìrìṣà ibo ló ti fẹ́ ṣẹlẹ̀ èmi tó jẹ́ pẹ́nu mi loose ọ̀tọ̀ ní ohun tí mo máa sọ ọ̀tọ̀ ní ohun tí ìyá Sẹ̀lẹ̀ máa bá mi yí sí mi ò pẹ́ lórí aago pẹ̀lú ìyá mi ó tẹ́ mi lọ́rùn kó ṣe voice message sí mi kí n ṣe voice message sí wọn padà tí bá dẹ̀ ṣe ń ṣe náà ni màá ti máa sọ pé mọ́mí ẹ má bínú o ọ̀rọ̀ tí mo sọ mi ò rí èèyàn bí ìyá mi ò rí kọ́ lọ túbọ̀ bá mi lọ́rẹ̀ mi ìyá yẹn bí mo ṣe ṣe voice message sí mọ́mí mi ni màá ti máa sọ sí pé mọ́mí ẹ má bínú o ọ̀rọ̀ tí mo ń sọ yìí o ẹ má bínú o tó bá rí bákan bákan o ṣe rí statement pé tó bá rí bákan bákan ìyá mi á tún bí mi pé ó rí báwo lára àwọn ó gbòdì lára àwọn kọ́ nìyẹn má ní kí n ṣe bẹ́ẹ̀ pé ẹgbẹ́ tí mo bá sọ̀rọ̀ sí mo máa ń ròyìn sí ìyá mi ni ẹ̀yin Yorùbá ìyá mi á túmọ̀ ọ̀rọ̀ mi gbà mí bàmá dẹ̀ ni kí ni Ọlọ́run dá mi sáré àwọn Yorùbá fún náà ìyá tó bí mi tó dẹ̀ jẹ̀lé mi lórí tó rú mi síkú fóṣù mẹ́sàn-án má ní kí lọ́lọ́ dá mi sáré Yorùbá wá dẹ̀ bá yàn pín ọ̀rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tí bá fi ọ̀rọ̀ jọ yá mi ni kò sẹ́ni tó máa lẹ́mìí mi lórí internet but mi ì fi jọwọ́ because she is very harsh ìyá mi burú gan. ẹ̀yin Yorùbá ọ̀tọ̀ níbi tí èèyàn máa gbé ọ̀rọ̀ gbà ọ̀tọ̀ níbi tẹ́ máa bá ẹni yẹn fọ́ ọ̀rọ̀ sí ọ̀tọ̀ níbi ṣe máa bá yàn pín ọ̀rọ̀ yẹn wá ní pín síbi tó máa mú àlàáfíà tó máa sèso rere báàlù àfi ibi tó máa kó wàhálà sílẹ̀ Fúlàní pa wọ́n lógúnlógún fọ́nìtìkà wọ́n pa wọ́n lọ́gbọ̀lọ́gbọ̀ orí yẹn fi ṣe kọ́tẹ́ẹ̀tì kó máa ké sí ìjọba lọ́rùn ó wá jọ́rọ̀ Sunday Igboho ó rí ibi tó ti dọ̀bálẹ̀ ó rí ibi tó ti lọ sọ́dọ̀ bàbá Olúgbọ́n tó ti lọ sí ọ̀dọ̀ ọba Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ tó ti lọ sọ́dọ̀ gbogbo wọn tó ti lọ sọ́dọ̀ àwọn ti kí ló ti pè náà ìlú tó wà láfítà Ifẹ̀ yìí
ó rí gbogbo ibi tó ti lọ sí gbogbo yẹn ẹwà àtìgbà tí màá ti bẹ̀rẹ̀ sí ní lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba ṣẹ́gun bébí ń pa Sunday Igboho lọ́bẹ̀bẹ̀ fún wọn jẹ ni kí Nigerian government kọ́ máa gbé bágò kúrò lórí orúkọ Igboho fún 20 years ebi ò lè pa gbogbo làálàá kó jọjọ báyìí kí ilẹ̀ Yorùbá lè gbòmìnira ni ẹgbẹ́ ohun tí màá sọ nígbà tó dọ́dọ̀ ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ máa ní pé tí ó bá ṣe wípé wọ́n tẹ̀dí wà lórí orúkọ mi ni ẹ̀yin náà mọ̀ ọ́ máa ti wọlé wá àwọn tó wọlé sí ìlú Ọ̀wọ̀ tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a bá ṣe ìrún mẹ́nu fún àtúnlá mẹ́wàá wà láì ó tún bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ tá a jẹ́ kó tutù ṣùgbọ́n lọ́jọ́ tó ló máa ti tutù kò máa sẹ́ni tó sọ̀rọ̀ kọ́ mọ́ nípa ẹ̀ everybody máa ti let go oníkálukú máa ti move on ẹni tó kú ni tiẹ̀ tán ìdílé tí àwọn kìnìyàn ṣẹlẹ̀ sí àwọn ọlọ́kùn ìbànújẹ́ nìyẹn o ẹ ti gbàgbé nìyẹn ẹ wo ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí nípa gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá fọ́nẹ́tìkà ṣọ́ orí ẹ èmi ò ní kó tún bá torí ọ̀rọ̀ tí mo sọ yìí o but my advice yẹ bí ẹ̀jẹ̀ ọmọ Ọ̀yọ́ kan náà pé lọ túbá lọ́wọ́ Sunday Igboho pẹ̀lú fídíò sọnù tó ṣe láti fún Igboho ní 7 days ultimatum lọ túbá mi ò rí fídíò yàwó yẹn lójú sí mi I was like what mi ò sí ẹ̀ lè gbọ́ tán tí mo fi kúrò bẹ́ẹ̀ àwa tó gbọ́ gbogbo ẹ̀ ẹ wo ìgbà tí Fúlàní pa àwọn lọ́ba tí òkú ọba di tó rí ní títì tí orí àwọn bá ń sọ ló gbàrẹ́ ẹ̀jẹ̀ tí Fúlàní ta àwọn ọba ní ìbọn ẹnu kan tí wọ́n pe Sunday ọmọ Adéyẹmọ sí ìpàdé lọ́ba fún bí gbogbo kíní ìṣe máa dópin pẹ̀lú àìsí ilé máa yẹ àti ìjọ yẹ ṣé wọn Fúlàní ò tó wọ́n ọmọ wọn bá ṣọ́ ṣé wọn ò tí ọwọ́ ọmọ wọn bá ṣọ́ tó bá jẹ́ pátì gbà yẹn gan wà láwọn gbogbo àwọn báyìí tí wọ́n gbà kí Sunday Igboho wọlé ni àwọn tó tún ṣẹ̀ṣẹ̀ ń kú ní sìn wọn ò ní kú ikú yẹ fọ́nìtìkà ó ti sọ ètò pọ̀ jẹ́dẹ̀ lọ tó bá ti wá jẹ́ pé ṣe ló kàn sọ̀rọ̀ bí advice bọ́ ti pé ìwọ fún olóyè Sunday Igboho ní 7 days ó dà pé orí ta ó bá mi dín ṣíṣì lórí ẹ̀ ó bẹ́ gbẹ́ ó bẹ́ ní tó yẹ kó rọjú mọ́ ó bẹ́ tó yẹ kó fún lọ́ọ̀tì bẹ́tọ̀ ó bẹ́ ní tó yẹ kó fi cruise kó fi púlù crowd ẹja máa gbọ́dọ̀. ìyá wọn kì í ọmọ ládé aláàbí ọ̀ládé adé bàbá mi lọ́gbà tó pé bá láàbí orí adé ọmọ ládé kù ọmọ ẹ̀kọ́ ló. ṣẹ́gbọ́n oh ẹ jẹ́ ká sáré verify TikTok just a minute ẹ má bínú o ṣé mo get it good ṣé ti gbọ́ ṣe bàbá yẹn ní pé èmi lọ́mọ aládé ṣẹ̀ṣẹ̀ fún adé bàbá mi lọ́gbà fáláàfin ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú orin tattoo place ó ti ààrẹ almoruf bàbá tẹ́yìn náà bá wo ètò ìmọ̀ọ́sí ń bọ̀ lọ́dọ̀ yìí máa máa mú gbogbo ẹ̀ one by one ni ojúmọ́ kan ìjọ̀gbọ̀n fàájì kan ni màá máa fà ààrẹ almoruf ó yẹ kẹ́ bọ́ta wá ṣe prógráàmù lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ohun tó bá mú gbogbo àwọn kan bí irú àwọn ọmọ tí ò tí gbọ́njúmọ̀ ìyá tó bí wọn yìí bí fọ́nì ti kà yìí torí tó bá gbọ́njúmọ̀ ìyá tó bí ni kò ní ṣe ẹnu ní ìṣìkúṣe sí Sunday Igboho ó ní bínú o máa fún ẹ jẹ díẹ̀ ṣùgbọ́n máa ń control ara mi ní fún ẹ púpọ̀ tó bá gbọ́njúmọ̀ ìyá tó bí ni kò ní ṣe ẹnu yákàyàká sí Sunday Igboho gbogbo ẹni bá wá fẹ́ bú Sunday Igboho ẹ wọ́n kọ́ lọ fèsì ààrẹ àlùmọ̀rúfù náà gbogbo àwọn tó ń kira wọn ní ládé aláàfin ò ládé gbogbo wọn pátápátá lè máa fèsì ààrẹ àlùmọ̀rúfù náà kira wọn bẹ́ẹ̀ àwọn náà máa jẹ́nu wòtòwòtò tó wà ńlẹ̀ bàbá mi làwọn náà mi ò ní gbèsè yìí kà ẹ já mọ́ gbádùn ẹ lọ ẹ bá wa ṣí ètò ẹ bá wa double tap kẹ wá gbọ́ ohun tó sọ fún olóyè Májàsọ́lá. orí la fi ń tàkà ládùúgbò ní ẹni láti mú sí eléko ọmọ aládùúgbò ló ní. èèyàn kan ní pé Lady K you are for my hand by answering this stupid ọmọ èṣù ọmọ èṣù báwo kì í ṣe ọmọ èṣù ọmọ àṣetán ọmọ èṣù now he just want to use Igboho Osha to set up now he know what he's doing now he has lost before he come back now he's just Okada rider before he used social media to fame now Lady K you are more than this jare ẹ sábàbá mi ẹ jẹ́ kí n fún lẹ́sì tí ọmọdé bá ṣe ẹ jẹ́ ká jẹ́ kó yẹ wípé ọmọdé tó ń ṣe okò parun ló ń tì lọ bíbélì gan sọ ó nífẹ̀ẹ́ ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ mo nífẹ̀ẹ́ ní gbogbo eléyìí tí mo wá bá ṣe kó lè ṣe àtúnṣe mo ti jẹ́ kó yé ó yẹ ṣẹ̀ṣẹ̀ jọyè ètò ni pé àwọn tó ṣe irú ẹ̀ lánàá sí Sunday Igboho àwa wọn àrí wọn mọ́ lórí social media wọ́n dológun àná wọn ò kú o torí àwa kì í pààyàn Igboho kì í sí pààyàn ṣùgbọ́n Ọlọ́run ọba dákẹ́jà ó máa jà fún Sunday Igboho ẹ lè fi Sunday Igboho pa owó èrú níbi tí ẹni ti dùn ẹ mọ̀ bó ṣe sọ̀rọ̀ sọ́ọ̀dẹ̀ òfìfẹ́ tó ni èèyàn débẹ̀ ó lọ bẹ̀bẹ̀ pẹ̀lú dùnú àtayọ̀ ọ̀dẹ̀ òfìfẹ́ wẹ́kọ̀ọ̀mù ẹ̀ tí yóò tayọ̀yọ̀ tí gbogbo ẹ̀ ẹni tó ti ní kò lè wọlé Ifẹ̀ mọ́ àbí kì í ṣorí social media náà ni wọ́n ti sọ ní pé Sunday Igboho ò tó bẹ̀
kó wọlé sílé Ifẹ̀ èèyàn tún wá wọlé sílé Ifẹ̀ ó tún wá rí èrò kọjá bó ti lérò ṣẹ́gun bí gbogbo èrò tẹ́gígé Ìgbòho ló kó wọn dání lọ ní ṣẹ́gun bọ́ fún wọn lọ́wọ́ ní bọ́lọ́ṣẹ̀lú gbọ́n bá máa búlù crowd tó yẹ àwọn tó máa gba 500 àwọn tó máa gba 1000 àwọn tó máa gba 200 ṣe làwọn èèyàn tún fi owó ara wọn wọ mọ́tò wá síbẹ̀ inú bàbá wa gan dùn wípé ṣé báyìí làwọn èèyàn fẹ́ràn ọmọ ìtó ẹ gbàdúrà tó ní òfin fẹ́ ṣe fún gbogbo ọmọ Yorùbá ni àtàwọn tá à ń ṣe Yorùbá nation ẹ gbọ́ ni so ẹ jẹ́ kí n dáná ìjà ìfẹ́ ni mo wá bàjà ọ̀rọ̀ ìfẹ́ sì ni mo wá bá sọ tó bá wá wù ú kó fetí ìfẹ́ gbọ́ tó bá wù ú kó fetí ọ̀tẹ̀ gbọ́ àtọ̀tẹ̀ àti ìfẹ́ kò sí tí ò lérè oníkálukú lèrè wà fún ẹja máa gbádùn ẹ̀ nìṣó. mo fún yín ní wákàtí mẹ́rìnlélógún kè 14 hours. Aláàfin òkèrè o àkọ́kọ́ náà òrèrè awo ayé ló dé afáyé ajé afájá tí ṣayá ń bòde Ọlọ́run wọ́n rán fákan kìlọ̀ ńjọ́ tí wọ́n fẹ́ ru tiẹ̀ lẹ̀ máa sọ tẹlómi tí ó fòmí tiẹ̀ lẹ̀ lọ́rẹ̀ máa pàtẹ́lẹ̀. ẹ bá wa ṣí ẹ bá wa ṣí. ajé afájòjì ti ń rè bára tí wọ́n dá ń fa ẹnu ó pé kí ló dé tí wọn ò dáhùn ń fà lọ́bọ̀ wọn pẹ̀lú ní ọkọ̀ sọ́kò tó. fọ́ọ̀dì tí kan wí ò pé Ìgbòho ló ń lọ sí gbogbo ágù yẹn fún wípé adífá fún kinní kan tí wọ́n dá fa ẹnu fún òun fàdí àsọ fún nìyẹn pé wọ́n dá fa ẹnu fún àbí bẹ́ẹ̀ kọ́ kó lọ bọ ẹnu orí ẹ̀ ò pé òun ẹni sọ fún ẹ fọ́ọ̀dì tí kà orí ẹ̀ ò pé tí orí ẹ bá pé ni ò ní sọ tó sọ yìí fún Ìgbòho ìní sọ̀rọ̀ jù ẹjọ́ kọ́lí show la máa ṣe fún ẹ máa pèpè ara yín sílẹ̀ láti pè wọlé kọ́lí show kẹ́yìn àgbààgbà tẹ́ ju èmi àti ẹ̀ lọ́kẹ́ wá bá wa sọ. fọ́nrán kan jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látànà níbi àti rí olóyè Sunday Ìgbòho ọmọọba aládìkún tí ó ń sọ̀rọ̀ lóṣù fẹ̀ èèyàn níwájú Ọọ̀ni pé Aláàfin Ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin òótọ́ ni o ṣùgbọ́n bàbá wa rí bẹ́ẹ̀ bójú akátá bá léwó kì í sẹ́nu ẹ̀dí ẹlọ́yà ti bọ̀ o níbi ẹ̀ ti ẹ̀ pélé sí. òun ló dífá fún ìwọ náà tójú akátá bá léwó ẹnu adìyẹ ẹranko játijàti tí ẹ̀kọ́ ló yẹ kó ti gbọ́ kì í ṣerú ẹ ló máa fún ọmọ Adéyẹmọ lọ́ptímẹ́tọ̀ kì í ṣerú ẹ ló máa kọ́ọ̀lù Adéyẹmọ out kó lọ tọrọ apology ó kéré òbí tí òbí lóòrẹ́ ni kọ́ ẹ ó gọ̀ ó sì fẹ́nu rọra ó gbọ́ ó gọ̀ ó fẹ́nu rọra fún ẹ láti call out Adéyẹmọ wípé kó lọ tọrọ apology ta ní ẹ níwájú àwọn bàbá ó mọ ọ̀rọ̀ sọ gan o lójú ara ẹ nìyẹn ìwọ ló gọ̀ jù ọjọ́ téèyàn bá ti rí rẹ̀ ní ìrìpò òun lòún gbọ́ jù ìjọ náà ló yẹ kí wọ́n bá wá ewé àti oògùn aṣiwèrè kí wọ́n lò fún kí wèrè ẹ̀ má bàa jájà ẹ jọ ẹ bá mi show love fún Adéyẹmọ ẹ̀yin ti TikTok ẹ káàbọ̀ sórí ètò àti wà tó wéwèrè tó bá kiri ta ló kó yẹn jẹ. lóde Ọ̀yọ́ tẹ ẹ jọ wọnú. àwọn kọ́là ti ń pè cha ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀. yes. ẹ má bínú pàjẹ́ ká ẹ ṣe ẹnu yún wa ni ẹnu yún wa. torí ìjọ tí a bá ti rí ní ẹran nídìí èèyàn ó wà ṣèyàn ní kàyéfì. ọmọ aláàkísà tó ń sọ̀rọ̀ yìí òpó ló ti ń kà yìí tó péré ẹ̀ ní fọ́lí ti ń kà yìí. mo ti ẹ̀ fọ́lù ẹ̀ torí pé mo máa ń rò pé wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́pọlọ. ṣé àbáwá tá a fi bẹ́ẹ̀ gbọ́ bàtà báyẹn tó ń sọ Yorùbá tó dán mọ́rán. a máa ń láìkí wọn torí pé àṣẹ́dẹ̀ ẹ̀dẹ̀ tiẹ̀ tún Yorùbá àti Yorùbá wà lálẹ́ dèrè àmọ́ bá yá lóní. torí pé máa ń pọ̀ wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ máa ń rò pé lọ́pọlọ ni. tí a máa pẹ̀rẹ̀ ní fọ́lí ti ń kà náà ṣé n tó sọ yìí sì ṣe kò fọ́ ni. òpònú ti ń kà. ṣé n tó sọ yìí sì ṣe pé wọ́n tó kà sílẹ̀ tó sọ yìí tí wọ́n lánú ẹgbàgbà wọn máa lákìísà yìí àkísà ìwọ ọmọ aláṣọ ẹ̀tọ́ orí jàgbẹ̀nẹ̀ bí aṣọ tí wọ́n fi ń ṣe nǹkan oṣù yìí torí àwọn social media máa báyé jẹ́ o tí wọ́n bọ́ sórí social media tó lóun fún Ìgbòho ní tóun fún Ìgbòho ní mandatory ìwọ Ọlọ́run o tó bá jẹ́ pé èèyàn lè pa láìka Ìgbòho rẹ ni Ìgbòho ó ti ṣiléyà o ó ti belong to ibi tí ó yẹ kó belong káyọ̀ lè pa láìka Ìgbòho rẹ ká mú síbòmíì ni àpọ̀lọpọ̀ ní tó máa gba Ìgbòho ó wà eléyìí alákìísà yìí eléyìí tó yẹ pé bàbá alákàdó olóògbé ọmọ fún ẹfẹ mo fẹ́ pọ́pùlà a máa fún ẹ ní fẹ́ẹ̀mù tó máa bà ẹ́ lórúkọ jẹ́ ni. bàbá aládùn ló gbé e sókè ló gbé e jáde mo dẹ̀ ní bàbá aládùn náà tó ti bọ́ sọ fún ẹ pé ibi tó lọ yẹ gbọ́ lẹ̀ bẹ́ẹ̀. ẹ jọ àwọn ọmọ Òtúfẹ̀ àwọn ọmọ Káàárọ̀ Oòjíire àwọn ọmọ Oòduà torí àkíńṣe ọmọ Yorùbá àwọn ọmọ Oòduà ẹ jọ ṣé nǹkan tí àwọn Ọ̀yọ́ tó ń ṣe fún wa yìí àwọn Ọ̀yọ́ Aláàfin ni o ó ṣe àwọn Ọ̀yọ́ tó kù o àwọn Ọ̀yọ́ Aláàfin ṣé nǹkan tí wọ́n ń ṣe fún wa yìí ṣé nǹkan tá a nídìí lọ́wọ́lọ́wọ́ báyìí ni tó yẹ kó láti jọ tí Mr. Akeem Ọwádé tó ti jọba náà ti ní
nísinmi mọ́ ní west ní ilẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà láti fà kí ìmọ̀ wá déjọba láti nísinmi. ẹjọ́ ṣé kò wá tó àsìkò táwọn lọ́wọ́ lọ pé àwọn tó ń sọ pé òun dífá tó nífà àwọn adé ló kú ẹ bá àwọn ọba ìjáde kó wọ́n ṣàlàyé o. àwọn èèyàn máa explain báyà no evidence kí ọba ìwọ́n ṣàlàyé tó fi fún wa pé torí pé adé tí wọ́n bá ifá tí wọ́n bá dá tó bá fúl ifá tó ti dá tó fúl tó ṣoríire kò ní ṣe ẹ̀kọ́ kí mò ń ṣe yìí o ifá kí mò ń ifá tó lágbára ni o. ẹjọ́ ọdún mélòó làwọn tó bá lò lórí àpèrè báyìí ǹjẹ́ àti wá àti kẹwọn mẹ́rọ̀ báyìí nílẹ̀ Oòduà ṣé àti fáwọn èèyàn lọ́yọ̀ báyìí. àpẹẹrẹ tó kọ́kọ́ bọ́ sí ọba tó kọ́kọ́ jẹ tó lóun jọba ẹ rántí bàbá Ọ̀yọ́ sójú tó wá láti Amẹ́ríkà tó wá bá a ṣèwúyè bàbá yóò máa padà sílé mọ́ ọmọ àwọn bàbá yẹn níṣẹ́ dé tòrutòru mà níṣẹ́ tí ò ní fẹ́ jẹ́ bàbá yẹn wà níwàlẹ̀ àṣà báyìí wọ́n ti da yẹ̀pẹ̀ lé lórí ẹ ṣe yẹn lé ní. ẹjọ́ nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ọ̀dọ́ Aláàfin Ọ̀yọ́ ìlú mọ̀kọ́kọ́ lọ ẹ̀ṣọ́ ìfàgbà gbọ́ ní pé àwọn èèyàn sọ pé lọ́yọ̀ pé inú bọ́ọ̀lù Aláàfin ni Aláàfin sọ di ààfin wọn ló ti kúrò níbi tí bàbá Ọ̀yọ́ bàbá Adéyẹmí tó fi ń yan gbà àfi tọ́ba fi ń yan gbà tá a máa ń rí bàbá ẹ túbọ̀ máa sùn láyọ̀ náà bóyá káwọn máa jẹ nímọ̀ ẹ̀rẹ̀ ni wọ́n ń sọ àmìsí yìí bàbá Ọlọ́yọ̀ àmìsí bàbá Adéyẹmí Aláàfin àmìsí. àfi tí bàbá yẹn kì í ṣe bùkà tó ń fẹ́yàwó sí ìgbà tó kọ ẹrú Canada tó pẹ́ ní òsàn agbẹ́pẹ́tọ́ lẹ́tì ní máa yẹn fọ́ ní Canada ìgbà tó kọ́ tó délé ó náà fi yan òye òun inú ilé ló ti ń gba àwọn àlejò nígbà tí Ìgbòho tó lọ sáàfin Aláàfin àárí tírẹ́sìsì kódà a lè dá sí ọ́fíìsì báyìí pé àwọn tá a kọ́ mọ́tò sílẹ̀ nínú àwọn tá a sanwó mọ́tò tá a sponsor lọ tó láwọn ọ̀dọ́ àwọn àlọ́ ni Ìgbòho papò lọ́sọ̀yọ̀ Aláàfin no traces kò sí kankan tó yọ sí ìgbòho ìdásí láàmọ̀ tí Ìgbòho sì lè bá ta bá sọ fún wa pé òun lọ sọ́dọ̀ Aláàfin kìtà lè fi kò sí gbogbo àbí tí Ìgbòho ti lọ láyé yìí lẹ́yìn Ọ̀yọ́ Aláàfin yẹn náà ṣe fídíò náà sọ síta láàrin ọ̀dà kí wọ́n wá dé nìkan láàrí sí ìyàdá gbà wọ́n ra àkọ́kọ́ ń purọ́ torí pé àwọn ọmọ pé Sunday táwọn ọmọ Sunday tí a ó purọ́ sí ìlàjà kò lè purọ́ agbá ọ̀rọ̀ gbọ́ sí lẹ́nu àmọ̀pọ̀ tán ló sọ àló purọ́ ọ̀ṣẹ́ wá jẹ́ kí ní burúkú kan báyìí olórí bí orí ẹ̀yẹ egún kan báyìí tó pẹ̀lẹ́ ní ayékòrò tó pẹ̀lẹ́ láyékòrò tó yẹn kò sí kan tí ò sọ tán pé Sunday fẹ́ fi Aláàfin àtàkì Ọ̀nífẹ̀ ní torí ẹ̀ ní òṣè kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọ̀nífẹ̀ tó kọ́kọ́ lọ sọ́dọ̀ Aláàfin ẹjọ́ tó yẹ kó ṣe báyìí fún Sunday ṣá ládùúgbò kò tí gbogbo ayékòrò yẹ òkòkòdòrò orí ẹ̀yẹ òlé ẹ̀kọ́ ẹ̀yẹ egún tó sọ sí Sunday gbowó pé Aláàfin tó yẹ ọ̀dọ̀ Sunday Aláàfin tí Sunday lọ ó fẹ́ fi yẹ̀yẹ́ Ọ̀nífẹ̀ ní ẹgbẹ́ òbí tá a bá yàrá já sìn ṣé ọ̀dọ̀ Aláàfin yẹn náà tó kọ́kọ́ lọ yìí ṣé yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọmọ náà advice àwọn ọmọ Ọ̀yọ́ yìí náà ṣé ni wọ́n dùn sí gbogbo èsì tí ọba wọn ń ṣe yìí ṣé àwọn ọmọ Ọ̀yọ́ àwọn báwọn fi Akíìmù ṣẹ̀sìn ní ẹ fi Akíìmù ṣẹ̀sìn ní Ọ̀nífẹ̀ tẹ́ ń bájà àti tí wọ́n ní gbogbo yín bá lọ àìtó lẹ bá bọ̀ Ọ̀nífẹ̀ tẹ́ ń jà wọn lẹ́kí rí Ọ̀nífẹ̀ lọ́jà kan pẹ̀lú tá a fojú máa yẹn rí láyé yìí ọba Ọ̀nífẹ̀ yẹn ní o tí a ṣe ojú ẹ̀rí láyé yìí ìyàwó lẹ́ni bọ́ tọ́bọ̀ tani tó wá sọ ọ̀rọ̀ nínú àwọn ọmọ ọ̀sẹ̀ gan wọn ọ̀rọ̀ ọ̀sọ wọ́n wò wá ní. wọ́n ti mọ̀ fọ́nà táwọn ọlọ́pàá bá sọ ẹnu àṣírí láti ń gbọ́ wọ́n dà wọ́n fi wá sílẹ̀ nǹkan tó ń pè lágbà nìyẹn. kódà Ọ̀nífẹ̀ bó ṣe wáyé àmọ́ pípọ̀ ṣe ti wá nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó jọ wá lójú. Ọ̀nífẹ̀ pọ́n wálé ọ̀pọ̀ ọmọdé yẹn wọlé ńgbà tó débẹ̀ ó fà mọ́ra ó wọlé agbára ó lọ súre fún àmọ́ tẹ́ ẹ ṣe fún Sunday nígbà tí wọ́n sọ̀dọ̀ sí àmọ́ tẹ́ ẹ ṣe fún àmọ́ tẹ́ ẹ ṣe fún àárín àmọ́ tẹ́ ẹ ṣe fún wọn ní ipò ẹlẹ́bí jẹ́ kéèyàn méjì tẹ̀lé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin Ọ̀yọ́ oníṣògbó náà yọ Aláàfin sí ṣàgbó Ọ̀yọ́ àfin táwọn ọmọ Ọ̀yọ́ sọ́bọ̀ táwọn sọ́bọ̀ ẹjọ́ ẹ tún tọrọ ayé jẹ nígbà tí bàbá Ọ̀yọ́ wà láyé ẹ bàbá yẹn ṣe yín kiri tó ààrẹ àwọn tó wọṣọ pupa tó gbà kéde àníkàn ṣe bí ṣògbó lẹ́yìn bàbá yẹn nítorí bàbá yẹn dára ẹ̀ lójú kò ní láti introduce ara ẹ̀ bàbá yẹn ò ní láti introduce ara ẹ̀ àmọ́ bàbá Ọ̀yọ́ àníyé sọ̀rọ̀ Aláàfin bàbá Aláàfin tó wájà nígbà tó kọrí ti yí ẹfúnṣẹ́ náà ló ń jẹ ẹnu ká aṣọ pípa aṣọ ẹ̀jẹ̀ aṣọ pupa ẹ̀wá wájà olórí adalálẹ̀ gbogbo àtàkẹ́ tí wọ́n fi ń tọ́ fi ń nagi nínú gbọ́ olórí abalẹ̀ gẹ́gẹ́ olórí àwọn ẹ̀yin lẹ́ ń pọ̀ sí o ẹ̀ ń pẹ́ra yín ní ìkọ́tẹ́ ẹ̀jẹ̀ ẹ wo àwọn Ifẹ̀ yẹn ẹ wo bó ṣe rí they are very clean wọ́n yẹ iṣẹ́ nǹkan tí wọ́n ní dísẹ́ǹsì rí wọ́n ń ṣe bí takọ̀wé ẹgbẹ́ náà Akíìmù Afọlẹ̀ Canada tó jọba ní Ọ̀yọ́ ẹgbẹ́ má bí kábíyèsí ó lè mú education wọ Ọ̀yọ́ ni ó lè mú ọ̀làjú àwọn nǹkan tó ti tó tí wọ́n dúdú kó mú wọn bẹ̀ ìwọ náà tí wọ́n wọ̀ sùn wọ́n tí wọ́n ti ẹ̀kọ́ bọ̀ òun ti ra ẹ̀ àwọn ọmọ ìyá tó wà ní diaspora àwọn náà ṣe gbogbo kiri yẹn o ó ń ṣàwọn ti Nàìjíríà o àwọn tó wà nílùú òyìnbó ni wọ́n ṣe gbogbo kiri yẹn ìjà kílẹ̀ ìjà tí ìjà ló kọ̀ wá kò nílẹ̀ tá a sọ pé à ń pa àwọn èèyàn wa àwọn àti ìrìbí tí Akíìmù ti dìde ní tó kó àwọn èèyàn tán tó ní kó wọn ló gbọ́dọ̀ kọ́ lọ́jà irọ́ èmi ni mo ju Ọ̀nífẹ̀ lọ èmi ni aládé gbogbo ẹ̀ ń tọ́ra yín èyí tó rí yìí ìmùgbọ́n wọn ní
aláàfin Akeemu wọ́n nínú àbá ẹ̀ láṣẹ ẹ ti mọ kò lè sọdá sí Ìbàdàn ẹ̀yin lẹ kó bá máa yẹn ẹ̀wọ́n tí wọ́n sọ lẹ́jọ́ mẹ́ta yẹn ni pé àwọn British wọ́n recognize ẹ̀ yimu.com ẹ sọ pé pọ́ọ́ ó ti lọ ẹ tọrọ yín jẹ ẹ̀rẹ́ sọ ìbára yìí sọ ṣé lóye tó ọ̀rẹ́pọ̀ ọ̀rẹ́ mọ́ta yìí ní British kọ́ máa kọ́ kiri wá fún wa sọ pé Akeemu lórí aládé gbogbo wọ́n sọ fún yàn pé afọ́jú kan ọmọ lórí aládé gbogbo afọ́jú ọmọ lórí aládé ó kàn sí afọ́jú kàn sí ẹ wọ onífẹ̀ tó bá bọ́ta lásán pèrò tó máa tẹ̀lé lẹ́yìn Akeemu yìí jẹ́ tó kọ́kọ́ jòyè ọ̀dọ̀ àṣetá yìí tó kọ́kọ́ ló gbà lọ ó kúrò ń bẹ̀ ó tún lọ sí ọ̀nà ara Mali ìwò amúgbó ọba àwọn tó fẹ́ bá ṣe nìyẹn ó ti fi hàn àwọn ti kẹ́rọ́ sí àwọn máa wo bí tẹ́ ẹ máa bá yàrá já pẹ̀lú gbèsè ẹ̀jẹ̀ aṣọ́gbọ̀n kan tẹ́fẹ́ dà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ aṣọ́gbọ̀n tẹ́fẹ́ dà ẹ̀gbọ́n ni òyà yìí ló ń kọ́ ní dáyìí ló ń sọ yìí di wèrè àwọn ọmọ ẹ̀yẹ nǹkan ti dẹ́kẹ́ fún yín pò yín àwọn tó ti wọ́n dẹ́kẹ́ fún yín wọ́n ń pò yín ẹ wo ẹ̀yin àgbàgbà ayé ìtajà wà nínú ṣọ́ọ̀gù yìí ẹ máa bá a jẹ́ǹdì ṣọ́ọ̀gù yìí àwọn ọ̀gá Yorùbá nation mọ́ o wọ́n láwọn Ọ̀yọ́ ló ń jẹ́ Yorùbá àwọn ní Yorùbá àwọn òun ṣe Yorùbá ẹ fún wa ní nǹkan míì ọ̀hún nífẹ̀ẹ́ ẹ fún wa lóko tá a máa jẹ́ Oòduà nation ẹ fún wa ní nǹkan míì Ọmọtúfẹ̀ nation ẹ fún wa lórúkọ míì ẹ kíkà sí Yorùbá sílẹ̀ náà tó ní sẹ́ẹ̀lì àwọn bàbá wọ́n ti kẹ́ran mélòó wọ́n ti kó bá wa ọ̀rẹ́dì a máa ṣàtúnṣe fún ara wa ẹ̀yin máa jẹ́ Yorùbá yín mo tẹ̀sí wáṣẹ́ eléyìí ẹlẹ́nu jìgbẹ̀tẹ̀ bí àkísà oṣù yìí eléyìí tó sọ̀rọ̀ tọ́lọ̀ fún ìgbò ní ọ̀tìmẹ́tọ̀n tí gbogbo bá ṣe nǹkan tó fẹ́ ṣe tí ọba dá tó fẹ́ dà ajẹ́pọ̀rí ẹ̀ máa burú mọ́ tilẹ̀ torí ẹ̀ ti burú ọ̀rẹ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mọ ẹlẹ́nu bí ẹnu àkísà àtọ̀ fi ṣoṣù alákísà ọ̀kan làbọ̀ bá lá orí òṣì ìwọ bọ́ta tó social media wọ́n lọ fún ìgbò ní ọ̀tìmẹ́tọ̀n òní yẹ tí ó ṣe ẹgbẹ́ ìgbòho sí nínú ìdílé yìí ṣé gbòho wà ní Nàìjíríà tó ń jọmọ ìgbòho gbé ṣé ọba àyẹ̀wò ìgbòho ìwọ ò lẹ́bí tó lè kó sílẹ̀ mo tún wá gbọ́ fídíò ẹ bá wa ṣí ẹ jọ àwọn àgbàgbà Ọ̀yọ́ kan pé àwọn òṣèré Yorùbá mi sàmọ́ ẹ má daṣọ pọ̀ ẹ má daṣọ pọ̀ kọ̀ọ̀kan ni mo fẹ́ mu ẹ má daṣọ pọ̀ a máa padà wá fáwọn yẹn ni step by step a máa padà wá fún ayé àwọn yẹn máa ti dé ọlọ́yẹ̀ tí yín sí ṣọ́ọ̀bù ló máa jòkó sí ló máa fi ṣe cruise. kí ẹ̀kọ́ yín máa ta tó bá dé nílẹ̀ ṣé ẹ lè dáhùn ní ìfẹ̀mú ni. ordinary top. ẹ̀yin gbé nǹkan kan lè ra yín tẹ láwọn yọ ilé ẹ̀yìn Ọ̀yọ́ ṣé ẹ lè dáhùn ní ìfẹ̀mú ni. ẹ̀yin ọmọ ti títí tó kọ́ la rúdú iṣẹ́ ẹ̀kẹ́ ó lè gbà kí ìmùyẹn náà kọ́ la ó wá sọ́dọ̀ yín pọ́nlé ráyè kùn ọ̀nìfẹ̀ ọmọ tí wọ́n lọ sí ìlú mi ó lọ sọ́dọ̀ nífẹ̀ níbi tẹ́rù sí ń bà láti lọ láti ọjọ́ yìí káàkọ́ tẹ́rù bá pẹ́ táwọn ọ̀fẹ́ má lọ pa o oníṣẹ́ wá tẹ́wọ́ ìgbẹ̀lẹ́ ti máa mọ bàbá yàtọ̀ sí bàbá ni bàbá ti yín lọ́dọ̀ yìí ọmọ adé ìṣe bàbá oníṣẹ́ ní bàbá kí ló pọ̀ wá dé sí. ó tẹ́wọ́ gbà á ó tún fẹ́nu gbọ́lẹ̀ níwájú bàbá ọlẹ́yìn ọba láti pọ̀ bàtà lójú ọmọ ọ̀bẹ rẹ̀ ó tún fẹ́nu gbọ́lẹ̀ ọlẹ́yìn tó fi gbọ́lẹ̀ o kí ẹ̀yẹ ẹ̀dá kan wá ṣe bákìmù kó ṣe àkíìmù o ọlẹ́fẹ́nu gbọ́lẹ̀ bákìmù ẹ̀gbà bó ṣe ṣe dáadáa tí ń ṣe èrè ní ẹ̀yà ọmọ Ọ̀yọ́ yìí ṣẹ́gun àkíìmù ni èèyàn ní pé Aláàfin kò dárúkọ àwọdẹ tọ́lá àwọdẹ bá tó kú ọ̀bẹ lẹ́ni ẹ̀pẹ̀lì tó tún máa gbọ́ sílẹ̀ Aláàfin máa jẹ́ torí pé Aláàfin ìṣe táìtù kò ṣe human being náà báwí táìtù orí àpèrè yẹ Aláàfin Ọ̀yọ́ ni ọmọ Adéyẹmọ sọ ọsọ bá kí mò ń kéde tí mo bá kú ọ̀bẹ lẹ́ni tó bá síbẹ̀ Aláàfin ni Aláàfin ọmọ ajẹ́ lọ́jọ́ kọjọ́ Aláàfin ìṣe táìtù kò dárúkọ àkíìmù torí àwọn Aláàfin kan ti jẹ kí àkíìmù tó jẹ àpèrè láti máa wà bẹ́ẹ̀ dájúdájú Aláàfin bí tí mo bá bọ́ sílẹ̀ Aláàfin ìṣe táìtù láì ọ̀ nífẹ̀ẹ́ ìṣe táìtù ó ní àwọn yóò tó bẹ́ẹ̀ tí wọ́n yọ oríkì tòun kúrò nínú Ọ̀yọ́ Aláàfin torí pé adé bàbá òun Aládìkún ni wọ́n gbà fàlàfin Aláàfin òládé ta ló wá ń ṣe yín sáwà là ń ṣe yín kí ló dé dáyìí náà ṣe ládé ẹ̀yìn wèrè Ọ̀yọ́ yìí kí ló dé dáyìí ṣe ní. ẹ má sọ bí aládé nílùú wa ò yẹ níbi nígbà o má dá sí ọ. àwọn Aládìkún wọn wí nílì fún àwọn Aláàfin ládé ni wọ́n fi ìfẹ́ àti níbi tí wọ́n fi láìkì yín náà fi fún yín ládé kò lè jáde gbé tó bá jẹ́ tẹ̀mí lẹ́yìn Ọ̀yọ́ Aláàfin tẹ́ẹ̀ láti forí kìí mọ́ ẹ lọ ra adé fọba yẹ ẹ dá adé bàbá àgbo padà fún gbòòwò ẹ wá lọ rí adé bàbá ti ẹ adé fún Aláàfin ẹ wá ṣe ìtorí kìí pé ẹ ṣe ìtorí kìí pé Ìgbòho mọ rẹ kì á ní èmi ọmọ ládé Aláàfin ò ládé adé Aládìkún wọn gbà lọ pé fọláàfin ṣé ẹ fẹ́ pààrọ̀ ẹ ní ẹgbẹ́ ṣe ìtorí kìí mọ́ lọ́wọ́ ẹ fẹ́ gbé ẹbùdó lọ́wọ́ ṣẹṣẹṣẹ kiri tí Ìgbòho máa dé níwájú Aláàfin á kí oríkì yẹn tí òsì tó máa ṣẹlẹ̀ oríkì yẹn ní oríṣiríṣi ayé náà kiri ayé tó máa jẹ́ pẹ̀lú ilẹ̀ yìí tẹ́lá tó kiri tó wà lẹ́yìn kó parí
àti fún yín Yorùbá ẹ máa mú lọ ẹ̀yin Yorùbá ẹ̀yin bẹ́ẹ̀ lẹ tàwa fáwọn British ẹ̀yin lẹ tàwa ẹ̀yin lẹ sign contract ẹ máa mú Yorùbá làwọn kò fẹ́ mọ́ àwọn máa jẹ́ ọmọ òtún fẹ́ bàbá wa nífẹ̀ẹ́ ti wẹ́kọ̀ọ́ wa BSc ọdún ìṣà ìjájáde second tàdé pẹ́ lórí kí bàtà pẹ́ẹ́sẹ̀ irúkẹ̀rẹ́ àdókìrí àṣẹ àpẹẹrẹ lóyún kọrin kẹsẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo tẹ̀ sọ̀lẹ̀sẹ̀ lọ́pẹ́ ti dáríjì wa èébú kíkíní la ṣùgbọ́n kí wọn ibi tá a fojú Aláàfin yẹn rí tá a fojú ẹ̀rí wà láti bó ṣe ń wọ Ifẹ̀ ó yẹ kó ṣe dájú mú fún òní kọ́ọ̀tù mọ́lé ibi tá a fojú ọ̀sìn tẹ̀lé lẹ́yẹ wọ́n ṣe ilẹ̀ ní ọ̀pọ̀ láì ilẹ̀ lọ́gùlùtù là ń lẹ̀ nídàárọ̀ kí ló pàpà sọ ó lára ló ń ta wá ó lóun ọ̀dà sáà torí nínú wa la ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin kí lóṣù mẹ́fà lórí àpèrè á tì í yín o ẹ ti lọ kó ìgbà kànú ẹ ti torí wa lọ wọṣọ pupa ká lè máa sá fún yín ẹ ti ń ṣe bí ìṣọ̀kan olúkòso ọkọ ya iná lójú iná lẹ́nu wéré níyìn. àwọn tó tẹ̀lé Aláàfin yẹn inú ẹnu wọn dà àtẹlẹ nígbà lọ́wọ́ Ṣàngó kí ló dé tẹ̀ máa yọná kiri lẹ́nu ká lè máa bẹ̀rù yín. ẹ wo mílíọ̀nù làwà yìí bọ́bá òyìn tẹ̀ lọ kó ọkọ àti àdákẹ́ kó bọ́ọ̀nù lè díṣọ̀ gbọ́sọ̀ ti kú ó ti lọ camouflage ni yín lè díṣọ̀ ẹ lọ dára dé bàbá Ìgbòho padà fún ibi tá a máa fi àlágbé ìtòrí náà sí ni pé ẹ lọ dára dé aládìkú padà fàládì kan tẹ́ ẹ̀ bá fẹ́ kó máa kiri ẹ̀ máa dé bàbá ẹ̀ ó bàbá ẹ̀ ló ní adé. bó ṣe máa faṣọ yìí o. Ìgbòho kì í ṣe máa lè ọmọlẹ́dẹ̀ ládé Aláàfin ò ládé adé aládìkú bàbá ni wọ́n gbà lọ́gbẹ́ bá láàfin ẹ̀ wá lọ pẹ́ fẹ́ yorùbá ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀ lè rí yọ ẹ lọ kiri ìjáde tí ẹ ṣe ń di oríkè tẹ́ ẹ bá ti gbádé bàbá ẹ̀ fún ẹ gbádé bàbá Ìgbòho fún ẹ bá ti gbádé bàbá Ìgbòho fún ẹ wá tún oríkè tí yín kọ ẹ̀yin lọ fẹ́ yín kọ́kọ́ lọ́mọ àlè Ìgbòho lọ́mọ kọ́ yín lọ́mọ àlè ẹ máa mú Yorùbá yẹn máa mú lọ ṣé ẹ rí Akíìmù àwọn ẹlẹ́dàsí Ọ̀yọ́ àgbẹ̀sì máa nù tọ́fídẹ́fí jọ Aláàfin àwọn aráàlú òyìnbó náà máa bá tiẹ̀ jẹ́ o tọ́lá àwọn wèrè tó ń wá táìtù tọ́fẹ́ Akíìmù fún wọn joyè àwọn náà máa bá tiẹ̀ jẹ́ èyí lẹ̀ ń kọ́lẹ́tà èyí lẹ̀ ń sùn Ọọ̀ni Ifẹ̀ èyí lẹ̀ ń sùn gbá ṣáàbì àlùfẹ́ ìkọlọ́ba tó wà ní Nàìjíríà ní ẹ̀rẹ̀ tún ẹlòmíì kí ni àlùfẹ́ ṣe fún yín tálẹ̀ ń bá fa supremacy àtijọ́ Ọọ̀ni Ifẹ̀ lẹ́ ń bá kiri àìtọ́ ẹ̀ lẹ́ máa bá bọ̀ ẹ máa para yín dànù láàsì ni àwọn àwọn èèyàn ti fọwọ́ lẹ́rán ẹ máa jẹ́ Yorùbá yín lọ àti fún yín àwọn náà tẹ̀wọ̀ ara wa pa ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ẹgbẹ́ adé bàbá Sunday fún Sunday ẹgbọ́ aláàbí ọ̀nìbẹ̀ ní Sunday ẹgbẹ́ bàbá ṣe pé ẹlẹ́sìn ilẹ̀ yẹn ojú òtí yín ọmọ yín ní Sunday o ìgbà tó wọ́n ti yín ogun òjẹlẹ̀ o ilé ẹjọ́ ìparẹ́ o àgbà kankan o àṣírí lè fi ṣe bí ẹgbẹ́lẹ́ àwọn oníṣọ́ ẹ ó wọ àfi bí ẹgbẹ́ ṣe lọ́wọ́ ìgbàlẹ̀ àwo ẹ jẹ́ kárí ó wá débi ilé Ifẹ̀ níbi tí ilẹ̀ ti gbé tẹ́jú gbogbo funfun ní ọdún ìgbà tó ní kótókò sí ẹsẹ̀ ọdún ìjókòó sórí àga àlẹ́sà ẹ̀yin Ọ̀yọ́ ojú tì mí fún yín o mo ké fún yín o ẹ̀rẹ́sì àgbáyé ní ẹ̀ẹ́dẹ́kẹ̀jì o lọ́ọ̀kọ́ ẹ̀dá bàbá Sunday padà fún kẹ́lẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ọmọ àlẹ́ ní tọ́bátọ́bá yẹ kó ṣì dànù ó dàbọ̀. ẹ ti délẹ̀ ẹ̀yin yẹ́ ìbàbá ṣẹ́rí kọ́là ni mo máa bá wọn jà mo fẹ́ kẹ́ sọ tinú yín ni ẹ̀dẹ̀ ti sọ́bà bó ṣe máa fọjà yín o. Hello next caller ṣé iná fẹ́ bá wa sọ̀rọ̀ ni ẹ bá wa gbóhùn sókè ok wọ́n ti lọ now ẹ jẹ́ kọ́kọ́ dá kọ́là yẹn lóhùn torí mi ò ń ṣọmọ lọ́lé lọ gbèsè wá o ọmọ Ọ̀yọ́ sì ni mí kọ́là yẹn ni pé àwọn ò ládé lọ́yọ̀ọ́ kì í ṣe jó wọ́n ní ṣu ẹni ní tọwọ́ ẹni bepo tí ó bá ń ṣe àwọn onídàkúdà tó dá wàhálà sílẹ̀ tí ó bá ń ṣe àwọn tó yẹ ká pè lọ́mọ ẹrú tá à ń pè léèyàn tó wà láàrin wa tí wọ́n sorí ọ̀rọ̀ kodò àwọn ló fún Kọ́lá ìlọ́nu ọ̀rọ̀ sọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni Kọ́lá yà wá jẹ́ rèmi náà sílé ṣé wọ́n pàtí rèmi náà sílé èmi ò sí mi ìṣọmọ lọlé lọ gbèsè wa ṣùgbọ́n èsì yẹn máa wá dá padà sórí àwọn ọmọ àlè tó pera wọn lọ́mọ Ọ̀yọ́ tí wọ́n dá rúgúdù sílẹ̀ àwọn ló kọ̀ sí ẹ̀ àwọn lọ́mọ ọ̀sán tó jẹ́ kó fọ́pọ́pọ́ mọ́ ìyá àti bàbá ẹ̀ lórí àwọn ọ̀dádá ọmọ àlè tó wà ní ilẹ̀ Ọ̀yọ́ àwọn lọ́mọ ọ̀sán tó fọ́pọ́pọ́ mọ́ ìyá àti bàbá ẹ̀ lórí àwọn ló jẹ́ kó kí n fẹ́ tí gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ béèrè fún nọ́mbà tẹ́ máa fi pè lórí TikTok nọ́mbà lẹ́wọ́ lójú screen yẹn ẹ kàn fi plus sí tẹ́ bá ti sí ní Canada tẹ́ bá wà ní Canada ẹ yọ one ẹ̀yẹ kúrò ẹ pè direct say either WhatsApp or direct call ẹ̀yin tẹ́ bá wà lórí Facebook náà ẹ béèrè fún nọ́mbà ẹ jọ kí réyọ̀ bá mi type nọ́mbà mi kí n lè gbé sójú screen wọ́n béèrè nọ́mbà mi náà níbẹ̀ ó tẹ́ mi lọ́rùn mo ló tẹ́ mi lọ́rùn ó dá mi lójú sí wípé funny thinker náà program yìí máa dọ̀dọ̀ ẹ̀ òun náà wá fi tí ara ẹ̀ gbọ́ ohun tó dálẹ̀ ìsìn ṣòun nìkan wọ́n pọ̀ ṣẹ́rí gbogbo yín wọ́n dìdí gbé wọ́n tẹ̀dẹ̀ sí mi ni
àtẹ̀yìn tẹ́ ṣe voice note gbogbo yín pátápátá ni mo máa fún lésì one by one gbogbo ẹni tó bá ti jáde fún Sunday ọmọ Adéyẹmọ lórí ọ̀rọ̀ yìí tó bá ti ṣí ẹnu léṣekúṣe sí ọmọ Adéyẹmọ ẹ máa send fídíò wọn sí mi máa fún yín lésì one by one mi ò lóko mi ò lódò mi ò ṣe kí ni mo pè mi ò lóko mi ò lódò máa fún yín lésì one by one èyí tó bá gba kí n fún dáadáa kí n fún gbẹ kí n tẹ̀yẹ̀ lọ́rùn pa má tẹ̀ èyí tó bá sì gba kí n bá ṣe bí tọmọlúàbí má bá ṣe bùrọ́dà mi káàbọ̀ sórí ètò má bá ṣe nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín làákàyè yìí ti kúrú ẹ̀fún àti èdì ẹ̀yin ló rò ní ilẹ̀ Yorùbá ẹ má wò báwọn ní òṣèlú yẹn wọn máa ṣògùn o wípé kéde wa máa yẹra wa o ṣe mọ̀ wípé tí èdè wa bá yẹra wa tá a bá jọ panu pọ̀ tá a jọ tọ̀ sójú kan náà ló máa hó nìwọ́n wa máa bọ́ lóko ẹrú so àwọn náà ṣògùn ṣe wá rí àwọn ọmọ àlè tó jẹ́ wípé ẹ̀jẹ̀ burúkú lẹ̀ jẹ́ wọn orí burúkú la fi bí wọn àwọn ilẹ̀ fún àtẹ̀dìyẹ rọ̀ ẹ já mọ́ gbọ́ fọ́nì tí ń kà lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sétò ẹ pè wọlé ojú òkú ti ṣí sílẹ̀ ká ṣe kọ́mọkọ́mọ ẹ wá bá wa ṣí ètò ẹ já máa gbádùn ẹ lọ ibo la ti gbọ́ lọ náà ìtẹ̀mọ́ bí la ti gbọ́ lọ mọ́ wọ́n ti bá da gbogbo ẹ̀rù wọ́n ti dọ́mọpọ̀ má sí ó yá ó yá. níbi ẹ ti ẹ̀gbẹ́lé sílé ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ lòdì fi rọ̀ pọ̀pọ̀ méjì ẹ̀jẹ̀ àwùsílẹ̀ ní ọ̀gbẹ̀rì lóde Ọ̀yọ́ tẹ́ ẹ jọ wọnú ara yín tó báwọn nígbà ẹ wàá gbé ọ̀rọ̀ tiẹ̀ lóde Ọ̀yọ́ ẹ wàá gbé kẹ̀kẹ̀kẹ̀ ó dùn tún fẹ́ ẹ mọ ẹgbẹ́ bọ̀ lókè Ìbàdàn níbi àtijọ́ súnmọ́ra wa kò yóò rí bẹ́ẹ̀. oh God bless you ma thank you ẹ̀yin tí a béèrè fún nọ́mbà mi òkè kàn ti wọlé ẹ̀yin tí a wá nọ́mbà mi nọ́mbà nìyẹn lójú screen o hello caller hello caller. hello salaam aleykum. wa aleykum salaam rahmatullahi wa barakatuh ẹ káàbọ̀ sórí ètò. ẹ ra o. yes sir. ìyá wa. ẹ káàbọ̀ sórí ètò sir. ìyá mi lè di kẹ́ ẹ kó ètò kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún yín. àmì àṣẹ. ní fi yín ṣàwátì lágbára Ọlọ́run ọba àjọmọdélẹ̀ lérí tábà máa délẹ̀ lérí wọn ò ní wá yín tí wọn ò ní wá wa nọ́ọ̀tì. àdẹ̀ ní wá gbowó nọ́ọ̀tì ọmọ aládìkún ọmọ dádé dàdédádé adé aládìkún la gbà fọláàfin ṣé yẹn ló ń bí wọn nínú ẹ jẹ́ kí wọ́n lọ mu ásíìdì tó bá jẹ́ yẹn ló ń bí wọn nínú mu gàrí. so bọ̀bọ̀ ti bí eléyìí tó ń fún gbòó ní táìmù pé kí gbòó lọ sọ̀rọ̀ kò sí làákàyè lórí ẹ̀ ní ọlọ́kadà lòun so tala ribawi kọtẹni ta ribawi bí ọba bẹ́ẹ̀ lẹwọ ìṣiṣẹ abẹlẹwọ ẹja àmọ́ ẹ̀wù tí wọ́n gbé wọ̀ àmọ́ ẹ̀wù tí wọ́n wọ̀ látòdì ọ̀run kọlọ máa ṣàánú wa ṣé Akeem Ọwọ́adé ọba Aláàfin Ọ̀yọ́ ṣé ẹ mọ̀ pé èdè ẹni tẹjọ bí ọba tẹjọ du ọba ṣé ẹ mọ̀ pé èdè ẹnìyẹn ló mú Akeem Ọwọ́adé tó fi ń ṣe kẹtẹkẹtẹ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣiṣẹ́ ló ń béwúrẹ́ tó fi ń bá yẹ ẹ̀sùn ṣé ṣiṣẹ́ ṣé òun ló ń bá Mr. Akeem Ọwọ́adé bọ̀dá àrí wọn bílẹ̀mù ìgbà tó yẹ pé gbogbo àwọn ọba míì nílẹ̀ Yorùbá bá yẹn ifá ò mú wọn ifá ò mú wọn èmi inú wọn ọlọ́jà ní Canada bẹ̀ yẹn tí wọ́n lọ mú ìgbà tó dẹ̀ débẹ̀ onítàbà ni wọ́n bíi tolúwo onítàbà kánkọ́ọ̀sì olúwo ni gbogbo wọn báyẹn tó ẹ̀wọ́ Akeem Ọwọ́adé ó débẹ̀ kò tí ì pósù kan tí bàbá kan wá kẹ níbẹ̀ tọ́ba kan wá kẹ tí bàbá yẹn dé láti Amẹ́ríkà tẹ bóògùn lẹ fi gba ni tẹ lù náà kulù tí bàbá yẹn lọ kú sílé ṣé rẹ́kọ̀dù gidi náà nìyẹn ṣé rẹ́kọ̀dù gidi nìyẹn lọ́yọ̀ọ́ ń ba ojú àwọn Ọ̀yọ́ jẹ́ Ọlọ́run ọba ọlọ́jọ́ òní tó bá fẹ́ balẹ̀ Ọ̀yọ́ jẹ́ tó bá fẹ́ balẹ̀ Yorùbá díẹ̀ Ọlọ́run á lè kó mbẹ́ Ọlọ́run ọlá mọ́mọ́lá àròsọ ọlá kúfà yẹ̀kùn because kí ni nǹkan tí gbòó gbà lọ́wọ́ yín èyàn sọ pé wọ́n pa àwọn ìyàwó lò sí Nàìjíríà bí o dẹ̀ pa ó lówó ó lọ́lá ó ní gbogbo kan tẹ́lẹ̀ máa nílé ayé ó dẹ̀ jẹ́ adé ń wọnú gbọ́n ó kiri yí pé gbogbo àwọn tó ń pa fámílì àwọn yí pé wọ́n gbọ́dọ̀ kú nínú ìlú ṣé ìyẹn ló bí yín nú ṣé ìyẹn ló ń bí yín nú èyí tó ìgbà tí bòó tó máa kọ́kọ́ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọba àkọ́wọ́ adé yìí náà ló kọ́kọ́ dé sí ìgbà tó dọ́gbẹ̀ èmi ọ̀wá mi ìmọ̀pọ̀ bọ́yá ọlọ́pàá ni yín débi pé bóyá tẹ̀yẹ̀ bá ti gbọ́dọ̀ yẹn máa kọ́kọ́ wà pé yẹn bọ́yá ó mú sẹ́kì dání àbó mú nǹkan dání kí ni gbogbo orú yẹn àdẹ̀wà mọ̀ pé bọ́yá ibi tí ẹ fi ń ṣe ààfin bọ́yá orí èèyàn ló wà ń bẹ̀ tẹ̀ ẹ̀fẹ́ káwọn èèyàn mọ ibi tó jẹ́ ààfin ọba kò yé àwa ọ̀rọ̀ wọn ò yé wa lọ́yọ̀ọ́ báyìí o bàbá Ọwọ́adé ó ti sọ Ọ̀yọ́ Aláàfin ó ti sọ di ojú keje o ìgbà tí bàbá Lámídì wà láyé kọ́lọ́ ń forí jòkó ọ̀run kódà gan gbogbo àwọn àfa àti àwọn akéwùgbà gẹ́gẹ́ àtàwọn gbòó wọn lọ síbẹ̀ tó kí wọ́n á ṣe fídíò anybody wọ́n máa rí ọba wọ́n máa rí bàbá yẹn náà gbogbo wọn á rí inú ààfin bọ̀tí eléyìí tí Ọwọ́adé tún wá gbé wá báyìí sìn ó jẹ́ tuntun ó yà wá lẹ́nu ó jẹ́ kàyéfì o so meanwhile kí Ọwọ́adé kí wọ́n tètè lọ mójútó ara wọn ó dàbí ẹni tí wọ́n jọ du ọba ń gbà yẹn àtàtí tí àwọn yẹn ṣiṣẹ́ làwọn yẹn tí wọ́n lọ dà sáàfin o ní pé kí Ọwọ́adé pé bóyá kò ní gba yìí láàfin kọ́wọ́adé ọ̀yà múra tó sóra rẹ̀ kọ́ yọ wo fáwò gbogbo rádàdà tí wọ́n ṣe yẹn kí wọ́n lọ túbẹ̀ ṣe
kọ́ lọ tún bẹ̀ ṣe o kọ́ lọ tún bẹ̀ ṣe o ìgbà tí Ìgbòho dọ́dọ̀ yín ẹ̀ gbà wọ́n láyà wọn bíi méjì lẹ́gbàá láì pé kí wọ́n wọnú ilé ẹ tún wo àpò wọn láì ṣe pé mo pò ní láì fọlọ́pàá ní yín èmi ò gbọ́ kẹ́ lọ bá ọba ní kọ́pá máa ti àpò yẹn wò pé wò ó wò kí ló fa gbogbo yẹn ní láìnú ààfin náà ìgbà tẹ́tẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ṣe Ìgbòho ṣe fídíò tó fi wá sọ́dọ̀ yín so fọ́tò tí Ìgbòho yà gan ó kàn dúró bí bàkálíkẹ́ kẹ́ ẹ̀dúró lẹ́sìpẹ̀tì kó kàn ya fọ́tò ẹ̀yìn náà gbé ọwọ́ léṣíà ìgbà tó dẹ̀ dénú fídì tó dénú pálásì ibi tí ẹwọ ààfin ọ̀ní náà ẹwọ ààfin ọ̀ní ẹwọ bó ṣe rí náà kakinobi lẹ́dà original yàtọ̀ sí fake náà èèyàn tó kó sí aṣọ pupa ẹlẹ́ni tí ń wọ aṣọ pupa ó yàtọ̀ síra wọn ṣé egungun lẹ́fẹ̀ẹ́ ẹ máa gbé láàfin ni ó yà wá lẹ́nu o Mr. Owóadé ẹlẹ́wọ̀ ẹ̀tù ní Canada ó yà wá lẹ́nu o bàbá ti mú tábà orí ẹ̀ ti pákó tó wálé ó ti wá jẹ́ ẹ jọ mi láì gẹ ọ gbogbo ẹ̀yin tẹ́ mú kábíyèsí. ẹ ti mú tábà orí ti yí ẹ wá dá Yorùbá mọ̀ mọ́ fámìlì Olúwo ẹ mọ̀ ọwọ́ ẹyẹ náà ló máa kọ̀ wọ́tẹ́ yẹ náà gbogbo rádaràda tí Olúwo tó ń sọ fún Owóadé òun náà ló ń ṣe yẹn tẹ́ ń bàlújẹ́ tẹ́ ń gbarada tẹ́ ń bàlújẹ́ tẹ́ ń ṣe rádaràda owó Saudi Arabia lẹ fẹ́ máa jẹ ẹ̀ ń talẹ̀ Yorùbá ẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ ẹ fẹ́ gbójúlówó owó àwọn ará ẹsẹ̀ mu tẹ́ fẹ́ máa ṣe ní ẹ̀ ń talẹ̀ Yorùbá ọjọ́ tí pẹ̀lú ògùn Ọlọ́run ọjọ́ tí àwọn Fúlàní bá máa ṣe wọ́n á gbénú àwọn fámìlì yín náà débi pé bóyá ẹ máa mọ̀ yí pé bóyá gbogbo àwọn tí wọ́n ń pa yẹn kò ṣe pé bóyá wọ́n lórí méjì kò ṣe pé bóyá wo àwọn náà bẹ́ẹ̀ ọlá pé kò sí security Nàìjíríà ni ká ní Nàìjíríà dà ní ṣé gbogbo àwọn tó wà ní abroad wọn ò lè kùfì kọ́ wálé náà tó bá kùfì tó wálé irú ẹ̀yin bíi ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní wọ̀nyí náà irú wọn náà lè máa sọ pé ilé iṣẹ́ ìdí ní kọ́kì náà pọ̀ ẹ̀ gbogbo àwọn ọba yìí náà fẹ̀dẹ̀ rí gbogbo ọ̀nà ní Fúlàní gbogbo ọ̀nà ní màálù lọ́dọ̀ àwọn Fúlàní torí ẹ̀ ni wọn ò ṣe lè lé Fúlàní kúrò ní ààfin gbogbo àwọn olóṣèlú gbogbo wọn pátá náà ní màálù níbẹ̀ so wọn ò lè sọ reality wọn ò lè sọ wọn ti jẹ dòdò wọn ò lè sọ dòdò Ọlọ́run ọba nìkan àfi tí àwọn ọmọ ìlú tá a bá gbára wálẹ̀ lókun ọba mi tí àwọn ọmọ ìlú bá bínú tán wọn á gbá ọba mi wọn á gbá ní ojú wọn wà lẹ́tàlẹ́ wọn á forí sọ pálásì wà lẹ́tàlẹ́ àsomọ́bì láìláti láì ṣe máa ṣe bẹ́ẹ̀ ń ṣe lọ tí àwọn alálẹ̀ Yorùbá bá bínú tán wà lẹ́tàlẹ́ àsomọ́bì láìláti ẹ wá ní kí wọ́n máa bẹ̀rù ọba ẹ̀yin ọba àwọn ẹ̀yin tó yẹ pé politics ló gbé yín síbẹ̀ kò sáṣẹ lẹ́nu ọba àkọ́kọ́ mọ́nú yín wà lẹ́tàlẹ́ àsomọ́bì láìláti láwà ẹ lè pàṣẹ kẹsọ pé àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn yìí o tó ń pa àwọn èèyàn yàtọ̀ kò níbẹ̀ ẹ láṣẹ kan lẹ́nu ẹ̀kọ́ Ọlọ́run ọba ẹ̀kọ́ sẹlẹ̀ Yorùbá ẹ sọ dìdàkudà àwọn Owóadé náà òde òtí ló bí oṣù méjì wọ́n ti ń lù yẹn pa téèyàn ti ń kú síbẹ̀ ṣé rẹ́kọ̀dù gidi ló gbà yẹn ṣé nígbà tó yẹ pa ló mú kò ń ṣe pa ló mú yín náà ebi ṣèyí máa fi dé òun Canada òun tó bá yẹ Ọlọ́run ló wà bẹ́ẹ̀ torí ìgbà tó bá tún máa dìbò kẹ́lẹ̀ bá wá àwọn kẹ́lẹ̀ kan ó wà wọ́n kọ́lá àti ọmọ àdìbò tó ń náà máa wọlé bò gbogbo yín lọ́dọ̀ máa mú wà lẹ́tàlẹ́ àsomọ́bì láìláti Ọlọ́run àtijọ́ ló. ẹ̀yà nẹ́tíwọ̀kì kọ́là yẹn direct call ń wọlé gbogbo ẹ̀ wọlé mọ́ra wọn bẹ̀ ẹ̀yà kọ́là nẹ́tíwọ̀kì yìí ti rebẹ́tẹ́ o ẹ jọ ṣẹ́ gbogbo aṣọ tí mo fi wọ̀nyí àwọn ànádánádá wọ̀ ń wà àwọn men wears òun làwọn eléyìí. wọ́n lè láti láwà wà lẹ́tà láti sọ́mọ́bì láti gbogbo eléyìí tẹ̀ ń ṣe dáadáa tí wọ́n ń ṣe ọba lè kò fìdí jáde kó ṣépè fẹ́ ẹ̀kọ́ mu because Ọlọ́run kọ́ Ifá kọ́ ló mú yín Ifá Olúwo ní Canada bí tóun ti ń ta ọjà ibẹ̀ náà ti mú òun wá ìwọ Akíìmù ilẹ̀ sábà níwọ náà ń tàbí àwọn ọmọ ọlọ́jà níwọ náà wọ́n pè ọ́ Owóadé ọṣẹ tí wọ́n bá ti ẹ̀wọ́ ẹnu ó ti mú gbogbo ẹnu dúdú tí wọ́n bá gbé ẹsẹ̀ gbé ọ̀nì gan tó bá gbé ẹsẹ̀ gbé ọ̀nì gan ọ̀ní fáyìn jù ẹ lọ náà ọ fáyìn jù ẹ lọ ó dàbí nẹ̀kí rádaràdà tẹ́ ẹ̀ ṣe kí ọmọ àlèkọ́ wá jáde òun lòun fún gbòó ní 24 hours 7 days ọmọ rádaràdà ibẹ̀ rọrùn yẹn tó dàbí ìgò mọ̀tínà ṣé bí yẹn ṣe rí nìwọ́rí yẹn ó sorí bí orí ọmọ langidi ọmọ rádaràdà ọmọ jẹ́kujàku ìwọ́n lè tó pẹ̀lú gbogbo ọmọ sọ́ra dáadáa tó ń sọ ẹ́ ìgbà tí ọba Akíìmù tó wọ́n ti ń fọ́ yín náà wọ́n ti ń fún mi nínú wọ́n ti ń fún mi ní owó wọ́n ti ń fún mi tẹ́tẹ́ ta fẹ́nu yín ẹ̀yin rádaràdà ẹ̀ balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin jàkujàku yìí wọ́n á sọ pé ọba lẹ̀ Yorùbá lẹ̀ Owóadé ṣé tó Owóadé ṣé tó bá dé sáyìn ṣó lè pàṣẹ ṣé tó bá dé bàtẹ̀ ṣó lè pàṣẹ ṣé tó bá dé Oǹdó ṣó lè pàṣẹ ṣé tó bá dé Jẹ̀bú ṣó lè pàṣẹ ó ní ibi tí àṣẹ rẹ̀ mọ náà ẹ kàn máa tẹ̀ra yín jẹ mọ́tò tó gbéra òun lẹ̀ ń ṣẹ́wọ́ sí ẹgbọ́n lẹ́ ń bí ọkọ̀ èrò ní náà kí ni rádaràdà òṣìṣẹ́ ẹ̀ ṣe kiri ẹ̀yin ọba tẹ̀ ń kalẹ̀ Yorùbá tẹ̀ ń ba Yorùbá jẹ́ nìyẹn ẹ̀yin náà lẹ́ṣọ̀ rẹ Fúlàní tẹ̀ jẹ́ kí wọ́n máa pa wá ẹ̀ ṣe rádà ẹ̀ṣẹ̀ rẹ pọlitíṣà ẹ̀ jẹ́ kí wọ́n máa pa wá Ọlọ́run á bí yín àwọn tẹ̀ ti pa tí wọ́n ti pa ẹ̀jẹ̀ wọ́n lẹ̀ wọ́n á bí yín wọ́n á dẹ̀ sí náà pa àwọn ọmọ tí náà wọ́n á jí àwọn ọmọ yín gbé àwọn alálẹ̀ àjẹkọ́ jí wọn gbé tó tí wọ́n bá ti jí ọmọ tí náà gbé ẹ máa mọ̀ pé rádà tẹ̀ ṣe yẹn kò kì í ṣara rẹ̀ kílẹ̀ bá ká wọ́n pe ẹlẹ́wọ̀ ẹ̀tù gbogbo ti gbẹ́wọ̀ ẹ̀tù wọ́ ẹ̀wọ̀ ẹ̀tù rádaràdà wọlé ẹgbẹ́ ìrẹ̀lẹ̀ lẹ́wọ̀
bàbá ọba wá síbẹ̀ yẹn lùlùkulù àtẹnusẹ́ẹ̀fù lẹ́bi tí wọ́n padà tí wọ́n wá dé náà bọ́lá àtẹnusẹ́ẹ̀fù. èpè ti pọ̀ jù kọ́là ó dàbọ̀ ẹ jẹ́ gbé kọ́ mi èpè yẹn ti pọ̀ jù. hello kọ́là. ẹ káàbọ̀ sórí ètò orí ètò la wà mo ti kọ́ ti kọ́là èpè yẹn ti pọ̀ jù. ẹ dákun ẹ jẹ́ ká dá sí ètò ìyá Yorùbá torí a máa pè yín ní ìyá wa torí ẹ̀yin la máa kí ó dà ẹ dákun ọ̀rọ̀ tí mo máa fẹ́ sọ yàtọ̀ sí gbogbo ìdáhùn kọ́lá yòókù ti sọ ẹ dákun ṣé mo ní máa sọ̀rọ̀ lọ. ẹ máa sọ̀rọ̀ yín dáàdì ẹ máa sọ̀rọ̀ yín. ok sẹ́ni tẹ́mi fẹ́ sọ ni pé kábíyèsí Aláàfin a kí wọn dáadáa ìgbà tí wọ́n mọ̀ ẹ́ báwọn fẹ́ jíjà àgbà ó yẹ kí wọ́n ti sọ pé káwọn máa gba chẹ́ẹ̀kì àwọn jẹ́jẹ́ ní Canada nígbà tí báwọn ni wọ́n ń pẹ́ chẹ́ẹ̀kì fún wọn ní Canada ni wọ́n ti jẹ́ àwọn kọ́ jẹ́ Ọ̀yọ́ èsè Yorùbá Ọ̀yọ́ Ìbàdàn Èkó la lè pè é Yorùbá torí àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ kábíyèsí gan Ọ̀yọ́ tí wọ́n ń kílèmù àwọn Fúlàní ti lé wọn kó bẹ́ẹ̀ àwọn Fúlàní ti báwọn èèyàn sùn bẹ́ẹ̀ torí ẹ̀ ní òjé kí wọ́n lè dá sọ̀rọ̀ Fúlàní àwọn fún wọn ládé àwùjọ aládìí kó wọn gbé fún wọn wọ́n tó fún wọn lágọ̀ọ́ ọ̀jà wọ́n tó láwọn Aláàfin mélòó wọn fẹ́ mú nílùú kankan lọ tú kẹlẹ́yìn lẹ́ ń gbé bẹ́ẹ̀ tùlú ìlú nílùú lẹ sọ di Aláàfin àwọn ọmọ bẹ́ẹ̀ náà tó ń pèrè àwọn Aláàfin àwọn ọmọ òun làgọ́ ọ̀jà Sunday sọ̀rọ̀ Sunday ọmọ Ọ̀yọ́ ni ọmọ aládìkùnrin àwọn ọmọ ládé wọn nígbà tó ń mọ̀ ẹ́ pé òun fẹ́ máa kí òun fẹ́ máa torí kó jáde kan wọ́n kojú ọmọ Odùduwà àwò pé ọmọ Ọ̀rànmíyàn ni wọ́n fi fún un láṣẹ tó bá mọ̀ ẹ́ pé òun kó gbé adé Sunday kó gbé fún un kó gbádé aládìkùn kò bá jẹ́ adé ọlọ́fin kò bá jẹ́ adé oníkìní kan ni wọ́n gbà fún un nígbà tó òun sọ pé òun jagunjagun rógunjà gbogbo ẹ̀kọ́ níbì kan ẹ̀bọ́ságọ̀jà ẹbí fámìlì ẹ̀ tó wà ní Ìbàdàn náà Ìbàdàn lámọ̀ lálẹ́ pè ní Yorùbá gbogbo ìlú ló wá tó wá dá lu ilẹ̀ kìí ṣe Ọ̀yọ́ kankan ìṣe Aláàfin àwọn tó bá pọ̀ wọra wọn lọ́mọ Ọ̀yọ́ Aláàfin pé Aláàfin Ọ̀yọ́ ni ọmọ àgọ́ ọ̀jà ni wọn ọmọ àlè ni wọn wọn fi Sunday lẹ̀ ọmọ àlè ni wọn ẹni tó bá sọ pé ọmọ Ọ̀yọ́ Aláàfin bẹ̀ yẹn lòun tí kókó máa kílìmù Ọ̀yọ́ empire fún wa àdẹ̀gbọ́ Ọ̀yọ́ empire mọ́ látọ̀dún wo wà lágọ̀ ọ̀jà ìpẹ́rẹ́ ayé lọ́mọ Aláàfin ìṣe bí gbogbo ìṣe bí wọ́n ṣe ń gbàdúrà yẹn wọ́n fún yín lé ẹ̀kílìmù wọ́n fún yín ládé ẹ̀tọ́ lẹ́yìn lọ lórí aládé gbogbo nǹkan tí wọ́n fún yín gbogbo nǹkan tẹ̀lé fi kílìmù ara yín ni náà ẹ sọ fún wọn kí wọ́n gbádé aládìkó fún kí wọ́n kó lágọ̀ ọ̀jà kí wọ́n lọ tulẹ̀ ṣe bó lóun lórí ládéládé òun ló ní Yorùbá ẹjẹ ó lọ síbi kan kó lọ tulẹ̀ rẹ̀ kó dọ́ yọ omi ilẹ̀ káwa máa sọ pé tó àwọn ní Yorùbá o bẹ̀tì níbi tó wà ní ìlú wà àwọn Ògbómọ̀ṣọ́ náà wà ń bẹ̀ Bàrùbá ni wọ́n wọ́n yíṣà sọmọ Oòduà ọmọ Bàrùbá ni wọ́n ẹ sọ fún wọn gbádé kí wọ́n kálukú di tẹ́lítì ẹ̀ mú ó dé ó sojú dúdú bí ojú bí nàná àmúrì ààrẹ rẹ̀ díẹ̀ akájúlẹ̀ díẹ̀ kó lọ tó wọn mọ pé fẹ́ẹ̀kì fún wọn ní Canada tó ti wá débó níbi títí ṣiṣẹ́ tó débó ní bó ṣe ń wọ aṣọ nígbà tó tútù bá mú òwò adébẹ̀ yà àyè gbẹ̀ tán o tẹ̀fẹ́ máa sọ nǹkan o fẹ́ máa dalẹ̀ ilé Oòduà o fẹ́ máa dàrú kò yẹ náà àwọn yẹn ká sọ̀rọ̀ síbi tó onídàálẹ̀ torí bá àwọn Fúlàní ló lé wọn bẹ́ẹ̀ ó ń bẹ̀rù àwọn Fúlàní kò ní jáde wọ́n tó fún ẹ lágọ̀ọ́jà àwọn Fúlàní tí wọlé wọ́n ti ń pa àwọn èèyàn o lè sọ̀rọ̀ tòun tó bẹ́ẹ̀ bá ń bẹ̀rù gbogbo ìgbà yẹn àwọn ò bẹ̀rù nílẹ̀ kóòtù òjìrè ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ọ̀yọ́ ọmọ àgọ́ ọ̀já ni mí kókó rẹ̀ kóun lórí ilẹ̀ wa kó lọ tulẹ̀ míì tó bá fẹ́ kílìmù pé ọmọ níyàn ọmọ Ṣàngó kan ọmọ kìnní kan lòun kó lọ kó gbé adé aládìkó ebóun ló jagun lọ tí wọ́n fi pín adé kiri nígbà tí ó dẹ̀ bá dé ńlẹ̀ mọ́ tó tó ń sọ pé òun ni àgbà wọ́n tó lé kó nílùú kan ó tó bọ́ sí ìlú ó tó sọ pé òun tó la láàfin kí ló dé kó lọ kí ni ká wá pe àwọn kí ni ká pe àwọn Ìbàdàn tó yẹ pé oríṣiríṣi ìlú ló wá bẹ́ẹ̀ oríṣiríṣi ìlú ló wá kẹrẹ́ yìí tó lóun ń sọ̀rọ̀ èyí títọ́ka àbí kíní kan tó ń ṣe tẹ́nu ẹ ti pẹlẹbẹ yẹn òun ṣẹ̀ṣẹ̀ máa tí ó fẹ́ tẹ́ni torí ó ti ṣe sórí yọmí tí ò tiẹ̀ tí orí yọmí tí ì sọba ó ti ṣe sí tó ti tẹ́ ó lóun ti rìn lọ tẹ́lẹ̀ ó sì máa rìn kúrò náà ni ó máa rìn lọ gbẹ̀yìn ni kì í ṣe pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ó ṣe sórí yọmí nígbà tó yẹ òun náà ń fẹnu gbolẹ̀ lọ́dọ̀ orí yọmí ni ó sì tún máa rìn lọ irú Sunday lòun fẹ́ fi òun náà ń wá nǹkan tó fẹ́ ṣe ni ẹjọ́ tí ẹ dákun ẹ bá wa sọ fún bọ̀dá Akeem Ọwọ́adé wọ́n ní agboolé nìbàdàn wọ́n ní ọ̀nà bikini náà wọ́n rí pé àgọ́ ọ̀já náà ni wọ́n tó fẹ́ kílèmù bẹ́ẹ̀ kó fi àwa kó tu òjìrè lẹ̀ kó mọ́ dà wá rú kó jọ ẹ dákun ẹ bá wa bẹ̀ wọ́n tí wọ́n bá ti jókòó sórí àpèrè yẹn ẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ti dìde dúró ẹ bá wa pè é pé bọ̀dá Akeem tí ẹ kúkú padà sí Canada kẹ lọ́ máa gba ṣẹ́ẹ̀kì yín jẹ́jẹ́ ẹ jẹ́ kí wọ́n ẹ jọ nítorí Ọlọ́run àwọn èsè Yorùbá o ìlú àgọ́ ọ̀já ni wọ́n ń gbé kí wọ́n lọ tùlú ní ìfúnra wọn wọn èké àgọ́ ọ̀já níbi tí wọ́n ń gbé wọn iṣẹ́ Ọ̀yọ́ Aláàfin mọ́ wọn iṣẹ́ Ọ̀yọ́ mọ́ kí wọ́n gbádé aládìkó fún kí wọ́n dẹ̀ gbé ìlú àgọ́ ọ̀já lẹ̀ tí wọ́n bá ti gbé méjèèjì yẹn lẹ̀ kí wọ́n lọ tùlú ní àti àmọ́ mọ̀ pé àwọn Yorùbá ló wà ń bẹ̀ bẹ̀ láì ṣe pé wọ́n tùlú ní wọ́n gbàgọ́ ọ̀já wọ́n tó lọ gbádé aládìkó wọ́n máa tẹ́ra wọn
ẹ jẹ́ kí wọ́n wà bẹ́yẹn àbí tó bá jáde síta kan tó bá náà ọmọ Ọ̀yọ́ Aláàfin lòun ó dà tá a máa kó bò wọ́n ní ìṣe pé Ọ̀yọ́ Aláàfin ti bo síta àgọ́ ọjà àbí kejì tó parẹ́ Aláàfin kò láàfin kankan àgọ́ ọjà nílò láàfin ó yá bẹ́ẹ̀ lù ní ó dẹ̀ gbà mọ́ wọn lọ́wọ́ torí pé ó jọ́ mọ Oòduà àwọn fọwọ́ yẹn fún ó jọ́ mọ Oòduà náà ní Aládìkún náà fi gbọ́ ọmọ ló fi gbá díẹ̀ fún kì í ṣe pé bóyá agbára ẹ̀ ló débẹ̀ Ṣàngó ń jà ní kó lọ́ mọ́ jà tó bá mọ̀ pé òun fẹ́ jà kó bá wọn fi kò lè bá wọn Fúlàní jà torí nínú àwọn ọmọ Ọ̀yọ́ lè mi gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú àwọn tó kúlù wa lọ́jọ́ sí Ọ̀yọ́ nípayà rẹ̀ àwọn Fúlàní yẹn wọ́n ti bá wọn èèyàn míì sùn ẹ̀jẹ̀ wọn ní hàn lára yìí ẹ̀jẹ̀ wọn ló hàn lára yìí ẹ̀rí pé wọn ò lè bá wọn Fúlàní wí ẹ̀jẹ̀ wọn ló hàn lára so ní wọn fi wá gọ ọjà àwọn tí wọn ti dọ́gbọ́n tẹ màá kóbìnrin Ọlọ́run forí jẹ àwọn ìyá wa táwọn Fúlàní ti dọ́gbọ́n fọwọ́ bá táwọn náà ráyè sáwá sí àgọ́ ọjà àtúbọ̀tẹ́ ló ń ṣẹlẹ̀ yìí ẹ sọ fún wọn kí wọn kò lórí àgọ́ ọjà kí wọn lọ tu ṣé bí wọn láwọn olórí aládé àwọn làwọn ní Yorùbá ẹ kí wọn tulẹ̀ kan ní Yorùbá àbí gbẹdẹ kí wọn dó lágọ́ ọjà kí wọn máa pe Aláàfin ni. ẹ ṣeun dádì mi ẹ já gbé pọ ẹlòmíì ẹ já gbé pọ ẹlòmíì ti wà lójókòó bọ̀ tí kí n tó gbé nǹkan kan mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi tẹ̀ wò mí ṣé Aláàfin la wá ṣe show fún ni àbí funny thinker because kò yé mi mọ́ o ẹ ti gba sí àrìn mọ́ mi lọ́wọ́ o májà wọ́ọ̀nù mi o pé lẹ́nu kẹ́mi gbọ́dọ̀ gbọ́pọ́ bú Aláàfin lórí platform ẹ o ṣé ẹ fẹ́ kí májà dì sọ́ọ̀nù mi lọ́mọ máa pariwo síta májà lè mọ̀ pé kì í ṣe mi o tọ́wọ́ olóyè sọ fún mi pé lẹ́nu kẹ́ ìyá mi ò ní white ò ní dààmú láyé ẹmọ láàmì bàbá mi ìṣòwò tí májà tiẹ̀ fi bá ṣàdúrà fún mi ò ní white ìyá mi mọ́ láàmì ó ní dààmú láyé ẹmọ láàmì ó ní jìyà jẹgbẹ mọ́ láàmì ó ní bàbá wọn bú Aláàfin Ọ̀yọ́ bàbá wọn bú Ọọ̀ni of Ifẹ̀ so bá tètè pariwo síta tó láwọn tó bá máa gé ṣò tí májà bá gbọ́ kí májà máa lọ dì sóò mi ò ṣe mọ̀ pé mi gbọ́njú mọ́ bàbá mi ìyá sẹ̀lẹ̀ nìkan ni mo mọ̀ májà ni mo fi ṣe bàbá ìyẹn Sunday Igboho kó máa lọ dì sóò mi pé lẹ́ni kẹ́sẹ́ mi ìkìlọ̀ fún ẹ pé ò gbọ́dọ̀ bú Aláàfin bàbá mi ni wọ́n bá ní pé máa ní sẹ́mi ìkìlọ̀ fún ẹ pé ò gbọ́dọ̀ bú Ọọ̀ni of Ifẹ̀ bàbá mi ni èmi kọ́ mo bú Aláàfin o bí o tó bú Aláàfin torí bàbá mi fara mi la Aláàfin Ọ̀wọ́ Adé òun mo ṣe kọ́ọ̀tì kọ́là yẹn kúrò pé èpè yẹn ti pọ̀ jù ọ̀la advert tí mò ń ṣe pé tẹ́wọ́ rajà kò jẹ́ kí n tètè concentrate síbi èpè yẹn dáadáa bí bá tètè kọ́ọ̀tì wọn dànù àtàwọn kọ́sọ́mà tó wọlé bóyá pé yín gan ló lé àwọn kọ́sọ́mà mi lọ kẹyà wá raṣọ o wọ́n láwọn padà bọ̀ àwọn kọ́sọ́mà yẹn láwọn padà bọ̀ kí n máa ṣe program mi lọ bóyá àwọn Yorùbá ní ṣọ̀gbọ́n ni wọ́n bóyá àwọn tó dẹ̀ máa múwèé wá fún mi nìyẹn láti Ọ̀yọ́ Empire tó máa múwèé wá fún mi ìwé kóòtù tó bá ti délẹ̀ tọ̀ ebi kọ́ mo sọ̀rọ̀ o mo ti jẹ́wọ́ o funny thinker ni mo wá face mi ò wá lè ti torí wípé èmi mo ní platform kí n má jẹ́ kẹ́yìn ọmọ kọ Yorùbá kẹ́ sọ̀rọ̀ but ẹ jọ ẹ má jẹ́ ṣé ìdìbò tẹ bá bú Aláàfin dìbò bíi pé àfẹ́ kí ní ogun kó kú ni táwọn kan bá tiẹ̀ ń ṣe bẹ́ẹ̀ jẹ́ káwa ṣe kí ni káwa play máa ṣọ́ wípé àwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wípé ọmọlúàbí ni wọ́n ẹ jọ ẹ má bú Aláàfin mọ́ ẹ jọ mo bẹ̀bẹ̀ ẹ tún wá bú ẹ̀wọ̀ wọn pè mí sí mítì látẹ̀kọ́ náà sí mi ì lè gbé torí títí yín mi ì lè join mítì yẹn ẹ wá bá mi ra aṣọ ṣe mo láwọn aṣọ ọkùnrin tó fine mo láwọn dàńṣíkí mo láwọn tó kóṣẹ́ sí mo láwọn senator wears mo lágbádá ọjà kúnulé kódà àwọn bí wà gọdún kátó ṣe lọ fún ọ̀rọ̀ ibi tí ibi tó sí ibi tí ẹ̀ṣọ́pọ̀ já wọn kúrò òrùn pálí ńláńlá tó wà so ẹ wá bá mi rajà mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn ṣẹ̀dẹ̀ rí íńtánẹ́ẹ̀tì yìí èdè ni wọ́n ṣe ẹ̀dẹ̀ ń gbádùn íńtánẹ́ẹ̀tì yẹn báyìí sí káwá lè máa gbádùn ẹ̀ dáadáa ìlú òyìnbó ayé rọrùn ọ ti wá ń ṣe wàhálà gorí òpó ṣe kiri láti jẹ́ ọtọ́ ọ̀sẹ̀ wọn tí gbowó ẹ wá sanwó ó ṣe kó wá sẹ́ẹ̀dì méèlì sí mi lẹ́ni ìsìn kí wá níbi ìwòwò sọ ká lè máa gbádùn program wa kó máa lọ disconnect wa bó ṣe bí wọ́n pè lóní bíìlì wọ́n lọ́ máa sẹ́ẹ̀dì méèlì sí mi wọ́n máa sẹ́ẹ̀dì méèlì ayé rọrùn Nàìjíríà wàrà íńtánẹ́ẹ̀tì ò ní rí lò wàá fowó ẹ̀rà báyìí bẹ́ẹ̀ kò sí lọ kábọ̀ ò ní rí lò ìtì sanwó àárọ̀ ẹ̀ lọ́wọ́ yìí stọ̀nù ẹ jẹ́ gbé kọ̀. ẹ ló kọ́là ẹ bá a sílẹ̀ tẹ́ fi wò wá màmí. mo ti sọ ẹ. ókè àgbọ̀. mo fẹ́ sáré bá bàbá olóyè wájà tọ́lá ọmọ kan bíi 1 million ọmọ kan ló tí mo bá yẹ pè mí síkù mo fẹ́ bá sọ̀rọ̀ olóyè àgọ́ bá o àwọn ọ̀rọ̀ bá bí o àgọ́ bá kíkà ló mú àwọn ọ̀rọ̀ à ń fi ọ̀rọ̀ tàkàrí ọ̀rọ̀ fúnra wa ní kájọ́ láti bú ọba àgọ́ bá wa kọ́ sí ọ̀rọ̀ wọnú ara wọn lórí yóò bú ọba kò dẹ̀ máa wá kọ́là tá à ń pè ní àwa títí ní láti ẹ̀rọ olúwa àwọn àwa ọmọ Yorùbá bíi ní ọ̀rẹ́ ìdáná tó kọ́ bá náà bójú nínú wa la ṣe ń sọ nípa àkú wọn nípa àríkọ̀ tó jọ wá lójú ni tó bá lọ́wọ́ tó wá lójú àbí rẹ̀ lẹ́yìn àwọn ọ̀rẹ́ mọ́lẹ̀ ká máa di léèrè aláti sọ síta tó bá dé yẹn mọ́. Our hero you be oh, we no get another one. Our hero you be oh, Sunday. Our hero you be oh, no get
another one. Now I hear you be oh. Ọmọ ayẹyẹ mọ́ o, now I hear you be oh. Bàbá àdá mi o, now I hear you be oh. Ikú ọ̀rẹ́ ló máa pa àwọn ọ̀tá ikú ọmọ nípa ìkàlẹ̀. So anything go chop shit. Funny thing can for me thing can yẹ. Sunday, carry go. ẹ ṣeun inú mi dùn sí wọ́n ti bá mi clear road májàsọ́lá lè mọ̀ pé wọ́n ní sáré lọ pé májàsọ́lá ṣe mọ̀ pé mo lólùbáwí gan o wọ́n ní sáré lọ pé májàsọ́lá pé tó Lady K ti ń bu Aláàfin kó wá di pé kí ló tọmọ ìyá láì gbọ́ngàn mọ̀ èmi gbọ́ngàn o mi bọ́ Aláàfin o mi bá wọn bá Aláàfin o mi gbọ́ bá o ẹ bá mi slow ìtẹ́ fi wọ́ mi yá mi. Ẹ pẹ̀lẹ́ máa o. Yes sir, ẹ káàbọ̀ sórí ètò. God bless you ma. Amen. Ṣé rí àwọn òní bú ọba but mo kàn fẹ́ advice ọba yẹn o. Okay sir. Àwọn èèyàn sì nífẹ̀ẹ́ ọba yẹn o. Bẹ́ẹ̀ni. Ó tó pẹ́ jù. Èmi gan sì nífẹ̀ẹ́. Kí ló ṣe TikTok mi báyìí? Ó ti fẹ́ máa pẹ́ jù tí ò bá tún ìwà ẹ̀ sí. Tí ò tún ìwà ẹ̀ sí. Sunday ìgbà tí bàbá Sunday Igboho tó lọ sí ààfin Ọ̀yọ́ táwọn kan sọ pé Ilé Ifẹ̀ ló yẹ kó kọ́kọ́ wá tí mo ní kí ni ìtumọ̀ gbogbo yẹn. Now ó dẹ̀ kúrò ó lọ sọ́yọ́ ó wá sífẹ̀ ṣé bóyá kán dá Sunday Igboho padà nígbà tó défẹ̀ ni ṣé bóyá kán sọ pé kò gbọdọ̀ wọ ààfin ni pé because àwọn kan tó ti ń wèé pé ó recognize ọba Ọ̀yọ́ ju Ifẹ̀ lọ ló ti kọ́kọ́ lọ sí Ọ̀yọ́ ọ̀wọ̀ tí wọ́n fún létí bàbá Sunday Igboho tó fún Ọ̀yọ́ Aláàfin yẹn ṣé kò tí ì tó ni ẹ̀yìn oríkì tán náà ń kira wọn ṣé first time tí mi ò tẹ̀tẹ̀ máa gbóríkì yẹn náà nígbà tó ń wọnú gbó lọ bá àwọn Fúlàní yẹn ṣé bí wọ́n ti ń kí oríkì yẹn ti pẹ́ kí bàbá Adéyẹmí gan tó kú Lámídì Adéyẹmí. Bẹ́ẹ̀ni. Ẹ wo tẹ́ rí ọba yẹn àánú ìyàwó ẹ̀ gan ṣe mí ó dà ní pé ìyàwó ò ní làákàyè kankan kí ló dé? wọ́n ìyàwó ẹ̀ jọ ń sùn lórí bẹ́ẹ̀dì tí ìyàwó ò lè pé sẹ́yìn ó bá sọ̀rọ̀ torí wọ́n ti máa yẹn ni ìwà kú sí yìí tó dẹ̀ jẹ́ pé ó ń fojú ẹ̀ ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó ń fetí ẹ̀ gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ọba àwo tó jẹ́ pé gbogbo ayé ti kọ̀ táyé ti kọ̀ tọ́run ti kọ̀ ìyẹn ni wọ́n á lọ mú sọ̀rẹ́ sọ́ba lọ́ba àwo tó jẹ́ pé àwọn ọba àwọn ará àwo gan ní ògbèkùn ni wọ́n wà àwọn òwò gan wọn ò lè jáde síta kan sọ pé ọmọ òwò làwọn wọn bá wà lẹ́nìwẹ̀ẹ́ mo lọ́ọ̀rẹ́ kan l'Amẹ́ríkà bíbà yìí òun fẹ́ sọ pé ọmọ òwò lòun ọmọ odò ọ̀sìn ló máa ń pè rẹ̀ ọmọ òwò dẹ̀ ni. ọmọ aṣọ òkè. ìyẹn ló wá ń sọ pé ló ń bá ṣe kínní dẹ́npọ̀ ẹ̀ tí wọ́n ń pè fọ́nì tí ń ka yẹn ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ ni ẹ̀rí tó ṣe ń ṣiṣẹ́ káàkiri ni gbogbo ibi tó ti lè níláárí tí wọ́n ti ń tì káàkiri tó ìjọ bí èpè bí nǹkan kan ni wọ́n fún òun gán dẹ̀gbẹ̀ pípé ń jáun mo ti gbọ́ fọ́gàmù ẹ̀rí náà tó ti confam fúnra rẹ̀ pípé ń jáun tó ní pé ìṣúwálé lórúkọ tó náwó èṣù ni wọ́n ti tọrọ so ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ ni àmọ́ tá a máa ní ká jẹ̀kuru kó tán láwo kó dá ọba Ọ̀yọ́ kó máa hà láàrin yẹn láti máa pùṣẹ̀ láti máa ṣe nǹkan kan irú wọn ti mẹ́tọ̀ tó fún ọba àbẹ̀yẹn ń ṣe báyìí àgbọ́rí nínú ìtàn agbára wo tẹ lọ bá ní láyé ìsìn láyé tá a wà láyé àwọn olóṣèlú kò dẹ̀ sẹ́ni tó lè pe ọba yẹn sẹ́yìn pé o ò lè fọ bẹ́gbẹ́ ní 48 hours ní tí wọ́n fún 48 hours gan pẹ̀lú báwọn yẹn ti rí káàdì bàbá yẹn tó kò lè jáde kó lò fún olóyè kankan gan ní 48 hours kò lè ṣe àti wàá sọ òwò ọba tó ń wọ aṣọ pípọ́n káàkiri bíi ìsànkú tó ń sọ pé wọ́n fẹ́ nìkan ní 48 hours nígbà tí ìdẹ́pọ̀ were educated maybe you are lettered you are from western world bí èèfù ẹgbẹ́ tó ti jáde tó ti expose ìgbà tó bá tẹ̀ tó láwọn kan sọ pé bóyá kò ká speech media representative ẹ̀ ni mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé kò gbóyìnbó ni òmò tán pé 48 hours ultimatum ni nítorí báyìí 48 hours ti wá pé kí ló wá ṣe báyìí kí ló tẹ̀lé báyìí lẹ́yìn 48 hours. ẹ̀sìn burúkú. so ẹ jẹ́ ká mi ò fẹ́ bú mi ìfẹ́ fẹ́ bú ọba because bàbá wa ni gbogbo wọn àmọ́ ọba yẹn mo mọ̀ fẹ́ràn ọba yẹn o nígbà tó rẹ̀ jẹ́ ọ̀dọ́ bá ti nígbà tó ti wá ń dín fún ẹnìfẹ́ ẹnìkan Ọ̀yọ́ Túnjí ẹni tó ń pè rẹ̀ ní bàbá ọba ó wá sínú ààfin yín bàbá yẹn kó tó kú ó fẹ́ náà sọ̀rọ̀ pé wọ́n lù wọ́n tì ń jáde ó ṣe sọ̀rọ̀ tán báyìí ló dẹ̀ kú ìyẹn sì wà lẹ́ẹ̀ sí ìyẹnjú ẹ̀ ọba yóò kò lè pè rẹ̀ sákèésí ìyàwó ò lè pè sákèésí pé wọ́n bó ti ẹ̀já ewúrẹ́ lásán ni wọ́n lù nínú ààfin tó jáde tó lọ kú àwọn èèyàn ní mẹ́nu kúrò ńbẹ̀ táwọn sì wà sódì dé èèyàn ṣé wọ́n fi pé bàbá Ọ̀yọ́ Túnjí yẹn kò lára alẹ́ àbí ṣé torí pé wọ́n ti dákẹ́ tí wọ́n ń wòran ọba tó yẹ kó jókòó ara ẹ̀ jẹ́ ó ní sùúrù kó fi sùúrù yẹn jíjẹ́ ju gbogbo nǹkan bọ̀tọ́dà ẹni pọ̀rọ̀ yẹn ò kì í sojú bọ̀rọ̀ nípa mo ti gbọ́ àwọn prọfẹ́sì burúkú kan pa ẹ̀ tí wọ́n máa lé kó lórí àga ẹni. ẹ jọ o. ṣé kò tí ń jọ bẹ́ẹ̀ lọ báyìí. ẹ jọ o. ó ti ń jọ bẹ́ẹ̀ náà
ewu ẹyẹ wọn pe ayé ní ọba ẹ̀yin tó jẹ́ pé yọǹgọba ní tó jẹ́ pé ẹ̀yin ló ẹkẹ unite gbogbo ilé ìtàwọn bàbá àgbàlagbà ẹ ṣe kò tẹ wàá tẹ́lẹ̀ tẹ tí wọn ara wọlé ń sìn kò tẹ mo wà disappointed nígbà tí mo gbé tẹ́lifíṣàn 48 hours ultimatum upon what lórí kíni anájà ìwọ̀n nǹkan tó bá nípa àwọn ìtúfọ̀rọ̀ fúlàní ń pajù gan àwọn ọ̀yọ́ ẹ̀ ní kẹmọ́jà àtẹwà wa jẹ́ tẹ̀mígbà tó ṣẹ̀ṣẹ̀ ń wá sísàlẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń wọlé sínú àwọn èkìtì nǹkan làwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ ń pariwo wọ́n ti ń pa àwọn ọ̀yọ́ lókè òkun tipẹ́ gbogbo táàmù tí bàbá mọ́jà sọ́lá Sunday Igboho ọlọ́mọ wa kókó bá wa tó dẹ́mi máa yẹn sí ogun tí máa yẹn èèyàn mélòó ni wọ́n lọ ń ká mọ́lẹ́ máa ń káyọ̀ mọ́lẹ́ yẹn lédìké tó jẹ́ kó sì wà láyé dìsìn àmúyẹ tó ti tíjọba ti bájà rúbì àti tó jẹ́ kó wọ́n ti gbàgbé ẹ̀sẹ̀ sẹ́yìn. ẹ bá mi ṣe ṣókí sà mo fẹ́ dáhùn kọ́mẹ́ǹtì kan. God bless you ma ẹ jẹ́ fẹ́ lómi láàyè. ẹ ṣe kí n tó gbé kọ́ ẹlòmíì mo rí kọ́mẹ́ǹtì kan ẹni mo bọ̀ wá kọ́mẹ́ǹtì yẹn wọ́n ti fẹ́ bá mi tì í lọ kí n tó gbé kọ́mẹ́ǹtì yẹn padà dókè mo ti rí kọ́mẹ́ǹtì yẹn ni màá pin ẹ̀ everybody ààrẹ èyí tẹ́ wá TikTok máa kà fún wa call again ẹ jẹ́ kọ́kọ́ dáhùn sí kọ́mẹ́ǹtì yìí ẹni yìí ni please sister don't curse me o mi ò búyàn èmi ò ṣépè fún yàn ẹni tó bá wùwà èpè lèpè máa ń mú ẹni tó bá wùwà èpè kí n sọ́gan pàápàá wà láì tẹ́ bá gbọ́ ó ti lọ ó ní is your platform for advertisement or Odùduwà movement ẹ̀yin tẹ́ ń wò mí ṣé mo lè réyàn bá mi dá wa ń ṣàyẹ̀ ẹni yẹn láwọn jẹ́ Yọ̀mí wọ́n ní is my platform for advert or Yorùbá nation movement Odùduwà movement wọ́n ti ní àjẹ́ Yorùbá mọ́ Odùduwà movement lọ́kọ́ síbẹ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé mo lè réyàn bá mi dá wa ń ṣàyẹ̀ tí bá wá rí màá fẹ́ ní yẹn lésì ti jakọ mi ò mọ̀ pé gbà tí mo ti gbaṣẹ́ pé mo fẹ́ fight fún wọn mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ bá mi bí ẹni yẹn pé látijọ́ tí wọ́n ti mọ̀ mí nínú struggle yìí èló ló fún mi kí n fi jẹun pẹ̀lú àwọn ọmọ 10 tí mo bí bàbá 10 tẹ́ bá ṣì wá bẹ́ẹ̀ ẹni tó kọ́mẹ̀ntì yẹn ti jakọ ẹ mọ̀ pé iná sọ ẹni don't curse me and I will not curse you I promise I cross my heart I will not curse you I will not okay ẹ jẹ́ ká gbọ́ ọtí kọ́lá fẹ́ sọ bí wọ́n fẹ́ bá mi fẹ́ nìyẹn lésì. ẹ jẹ́ ká bẹ́ẹ̀ dáhùn ó sún question fún wa ní ká bẹ́ẹ̀ dáhùn tó ń kó ìjẹ̀bú tù ká bẹ́ẹ̀ dáhùn. ẹ má bínú. ẹni tó kọ kọ́mẹ̀ntì yẹn káàbọ̀ àwọn òkè ìbúyọ̀ lórí pílátífọ́ọ̀mù yìí tí wọ́n bá ń ṣàkàwé ọ̀rọ̀ nígbà ni ó máa ń jọ ìbú kò dẹ̀ ń ṣe ìbú àlàyé ọ̀rọ̀ là ń ṣe fúnra wa. ìgbà tẹ́ sọ pé ṣé Odùduwà platform mi àbí advertisement platform ẹ má bínú o tí àbá ní sọ̀rọ̀ bíi funny thinker tó lọ́rọ̀ funny thinker ọ̀rọ̀ òpònú ni ṣé lájọ bí wọ́n ti ń ṣe kàmpẹ́ẹ̀nì Odùduwà yìí ṣé à ń sọ fọláyì fáwọn tó ń rojọ́ yìí àbí wọn ò lẹ́bí káwọn náà máa tẹ̀sí à nínú ilé tọ́gbà tọ́ta tó bá tọrọ owó ẹ̀ ni wọ́n ń tọrọ báárà ẹ̀rí Yorùbá nìkan ló fún ọ lówó tí wọ́n fi ń jẹun táwọn kan bá lẹ̀ tún kíra ká tó wò pé ó dà ó ti ní bó ṣe rí nìyẹn àwọn fẹ́ níṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká pọ́n wọlé ká ẹ̀kọ́ rèé tí wọ́n ni bàbá mi àbí ìyá mi tó sọ̀rọ̀ yẹn nígbà tó bá jókòó sórí social media tó bá ti sọ̀rọ̀ Yorùbá nation ṣé kò ní sọ̀rọ̀ tayẹ̀ ni ó ní àwọn ọmọ tó máa tọ́jú ẹ bá wa rajà ẹ ti gbọ́ ẹ má tún question ẹ̀ kẹ́tù máa bí bẹ́ẹ̀ náà lẹ́ni kan lọ wáṣẹ́ wọ́n dẹ̀ ti ríṣẹ́ nìyẹn ẹ bá wa rajà ó wá ń ṣiṣẹ́ ẹ̀ lọ kò torí ẹ̀ fi Yorùbá nation náà sílẹ̀ torí pé nǹkan tó ti wà lórí social media kí Yorùbá nation tó dé Yorùbá nation tó dé náà ni ó tún wọnú ẹ̀ lọ kò dẹ̀ sọ pé òun kúrò ń bẹ̀ ṣùgbọ́n nínú bó ṣe rí náà ẹ jẹ́ ká sọ̀pọ̀ tábà láwọn tó bá ń gbé apá bàbá mi àti màmá mi àmẹ́ tó jẹ́ ká bá wọn ẹ jẹ́ ká fọwọ́ kún wọn ni ẹ bá ara ń tàn kàṣẹ ti gbọ́ kò yẹ yín ni ẹ bá kì í búyàn àwọn búyàn máa ń ṣàlàyé ni tó bá pọ̀ lọ sẹ́lẹ̀dì tó bọ́ sí pí káwájọ bí èébú kò ń ṣe èébú o à ń ṣàlàyé ọ̀rọ̀ ni ẹ bá ara jàṣẹ ti gbọ́ Ọlọ́run àwòrán Ọlọ́run á dá wa yín sí òun náà ti níṣẹ́ tó ń ṣe nìyẹn ní ṣọ́ọ̀bù ó dẹ̀ máa tajà ó dẹ̀ máa wá àwọn ọmọ ó máa sanwó ṣọ́ọ̀bù ẹ ṣeun wọn ní ká bá wọn dáhùn ní adẹ̀ tí bá wọn dáhùn àbúyàn bí Yorùbá nation àti Yorùbá nation Oòduà nation dúró tí Yorùbá síbi kankan no going back at the same time ká tó máa ṣiṣẹ́ wa ká máa jalè ká máa lọ máa tọrọ owó lórí social media ire o. ẹ ṣeun gan ni kọ́là ẹ jẹ́ àgbọ́n next caller èmi náà ṣì máa fèsì o pẹ̀lú sùúrù o ẹ ló kọ́là ṣẹ́ni yìí ń flash mi ni kọ́ yẹn ti cut náà ẹ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ mi lọ ẹ̀yà ẹni ẹ ti pè padà ṣẹ́ni yẹn kàn flash mi ni àbí kí ló ń ṣẹlẹ̀ àbí mistake ni at least bá ẹ ló kọ́là ẹ ló ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa gbóhùn sókè kọ́ lè gbọ́ yín dáadáa. alákọ̀ọ́kọ́ kọ́mà ẹni tó kọ́mẹ́ǹtì yẹn máa fún létí jẹ́ kí tó padà sọ̀rọ̀ tí wọ́n bá wà pọ̀ tán. ok.
ṣe mọ̀ pé ìgbàgbọ́ láì ti ṣe ìgbésẹ̀ sọ kó kú inú ara téèyàn bá ń títí téèyàn máa ṣe téèyàn jẹ pásítọ̀ kò ní kó má ti ṣe so bàbá tó àbí ìyá tó kọ́mẹ́ǹtì yẹn kò yẹ kó lè kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ because kò pọ́sibú téèyàn máa ṣe lórí méjì àkóṣọ́kùn òní níṣẹ́ ìgbà ìkúrẹ́ jẹun tó jẹ́ fọ bọ́dà mi àbí ẹni tó bá kọ́mẹ́ǹtì yẹn jọ kò yẹ kẹ́ lè rú bẹ́ẹ̀ pé wà ìtọ́sí máa gba dáàtì lórí program ọ̀wá ìtọ́ fi ń ṣe bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó lórí fọ́nìkì nǹkan yẹn lọ́kùnrin àbí ìyá mi ọ̀rọ̀ yẹn gbà tí mo gbọ́ ó jẹ́ nǹkan tó dùn mí kan ó dùn mí wọnú èkó ní iṣẹ́ ọmọ ọ̀yọ́ ní iṣẹ́ ọmọ ọ̀bàdàn ní iṣẹ́ ọmọ ilé iṣẹ́ bó ọ̀rọ̀ tó gbẹ̀mí ẹ̀ sọ yẹn ibi tó dùn mí dé sáyà tó bá jẹ́ parí ra wa á fẹ́ nọra wa ibi tó ká mi lára ó dùn mí dé ó dùn mí gan because kí wọ́n dẹ̀ jókòó kó dẹ̀ lórí bẹ́ẹ̀ fún ẹ̀rọ tó sọ wípé nígbà tí bàbá yẹn ṣe oríkì rẹ̀ ó sọ wípé òótọ́ nínú ọmọ aládìkún ni wọ́n kò jẹ́ wọ́n lè sọ bẹ́ẹ̀ èyí ọ̀gá yìí kí ni wọ́n á sọ pé ti torí pé wọ́n wà lájú kábíyèsí kọ́ máa tìra wọn lórí kì í àbí kọ́ máa tìra wọn lórí kì í ajé aládìkún lágbàfà láti mọ́ nígbà tí ẹnìkan ti wà lórí ọ̀gá wọn ṣé kọ́ máa tìra wọn mọ́ ni because kò sọ nísìn tí wọn fi lè tìra wọn mọ́ àbí nísìn tó fẹ́ fà ẹ̀rọ gbogbo kò sọ ó kọ́ ní kó wọn á fún un fáwọn ọwọ́ sísìn ẹgbẹ́ náà Sunday gbọ́ òun ṣe ní bí wọ́n lè dìtà ní òkú fẹ́ràn àbúrò ní ìmọ̀ wọn rí àwọn wọn ṣe ní bí wọ́n lè dìtà ní ara àtàrà. ẹ ṣe gbọ́ lọ́mọ́tàwọ̀ ìjà àgbà méjì ni àkókò jẹ́ káwọn méjì tí kábíyèsí àti fẹ́ńtìfọ́kú bára ọjà ó fi gbọ́ tiẹ̀ àtàrà àjọ̀nà kúrò jẹ́ ìṣèlú ọmọdé òun lọ tẹ́lí sí ipò tó yẹ kó tẹ́lí ó bẹ́ẹ̀ parẹ́ ní ọlọ́run jẹ́ kó parẹ́ o tó ní parẹ́ o ẹ ṣe gan ni kọ́lá ọlọ́run jẹ́ kó parẹ́ ọlọ́run jẹ́ kó parẹ́ mo gbàdúrà fún ẹ o. àbí òfòdì tí ká ọlọ́run oníjó parẹ́ tó bá wo ètò yìí máa ṣe àbí ilé àṣẹ níbí báyìí à ń gbọ́ yín kọ́lá. because nǹkan tó ṣe yẹn ó kú jẹ́ pàtó mo wo fídíò tí babaládo tó ṣe torí ẹ̀ babaládo lòun tún bá a sọ̀rọ̀ àti ọ̀rẹ́ sọ̀rẹ́ so ó tún yìí sì pé òun ní take collection náà which is tí kò yẹ kó rí bẹ́ẹ̀ bó bá mọ̀ kó mọ̀rọ̀ sọ wọ́n ti pé ò lè mọ̀rọ̀ gbọ́ fún rẹ̀ ó lè mọ̀ sọ kó tún mọ̀ gbọ́ wàá ti kàn mú méjèèjì ni ó dẹ̀ sọ̀rọ̀ nìyẹn àwọn tó mọ̀ gbọ́ wọ́n tún pè é sáfèsì ó tún yìí sì ti pé òun ní ṣe collection that means pé ó ní ẹ̀mí ìgbéraga ni tí kò yẹ kó rí bẹ́ẹ̀ téèyàn bá ní mọ̀rọ̀ sọ tó bá ní ẹ̀mí ìgbéraga ẹni tó máa ń tètè parẹ́ ni. ẹ̀bọ̀kan tó ń díjà ẹ̀ ó réyàn 200,000 plus ìwo program tó ṣe fọlọ́yè ó wá mọ̀ wípé èrò tó wù ẹ́ yẹ àbùkù àtẹ̀sí tó máa mú bá ẹ á ju 200 views lọ ẹ ló kọ́là á jù bẹ́ẹ̀ lọ nẹ́tíwọ̀kì yẹn tàsé àbùkù tó máa mú bá ẹ ó máa ju èrò tó wù ẹ́ yẹ lọ mi ò tí wọ program tí bàbá Ládò ṣe o ó yà yẹn sọ fún pé kó lọ bíríìgì program yẹn bọ́ sílẹ̀ o tó ṣàgídí bíi tí wo program tí yẹn ṣe torí títẹ̀ yìí gan wọ́n jù sí mi ni but tó bá jẹ́ pé views tó rí àwọn kan ti fọmọdé yẹn mọ kó èrò jọ gan àwọn ọ̀dà lọ́jọ́ tòní ìwọ bọ̀bọ̀ I pity your life I pity who no pity himself àánú ẹ̀ ṣe bí funny thinker tó bá wẹ̀ gbọ́ tó bá wẹ̀ kó máa wọ́n lájà tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ program yẹn ti gùn mo fẹ́ gé pépèpè ẹ má bínú kóòdù mi ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ má bínú mi nílé pẹ̀ lórí ètò náà láì jẹ́ bẹ́ẹ̀ bóyá máa block pọ̀ mọ́tàn sí àdìgbọ́n kankan tí mo dẹ̀ ń sọ má di rámú bó bá jẹ́ ẹni fọ́nì tí ká máa fi mí ṣe yẹ̀yẹ́ kò nídìí kí ẹnì kankan fún un ní èsì yẹn àánú ẹ jẹ́ ká fún lésì ọmọ tí bàbá bá fẹ́ ni bàbá bá wí à ń nífẹ̀ẹ́ ni now let me now go back to this comment yes bí ojú one or two things lọ́mọ gbọ́dọ̀ sọ fẹ́ nìyí ẹni tó ní comment yìí inú mi á dùn tẹ́ bá lè kọ sí comment section tẹ́ bá lè fún mi lésì tìjà kọ́ o tó bá jọ́kùnrin ni báwo ló pé bí ti dùkú ìgbà tìjà kọ́ o tọ̀tẹ̀ kọ́ o àtijọ́ tẹ́ ti mọ̀ mí lórí social media yìí èló lẹ fún mi rí mo máa ń sọ pé mo ní ọmọ mẹ́wàá bí gbogbo yóò tẹ̀ bìlífù pé ọmọ mẹ́wàá tẹ́ gbà pé ilé ìdíkẹ́ ìṣẹ́fẹ̀ ni ara bú orí social media ni kò lọ́mọ mẹ́wàá mọ ọmọ tí mo bí mo wá bí ni mi ò wá kà mo dẹ̀ ṣì máa bí sí kọ́tẹ̀ wá jẹ́ ìyọ̀kan ni mo bí mélòó nínú yé ìwọ ẹni tó kọ kọ́mẹ̀ntì yẹn ni mo bá wí o torí àwọn èèyàn máa ń fún mi lówó o
èmi ò parọ́ wọ́n máa ń fún mi mo dẹ̀ máa ń fún yàn bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń sọ lórí social media but that's ẹni tó kọ comment yẹn gangan ló lẹ̀ fún mi rí ìpele dikẹ́ gbà fira gúdígúdí fáwọn ọmọ yìí StreamYard tí mo fi ṣe program yìí I pay $49 every month èló ni mo jẹ yín rí íńtánẹ́ẹ̀tì tí mo lò owó ló lò nígbà tí mo dé láti Àbújá tí mo ní iná burúkú jó ọ̀tá mi business tí mo ti run for how many years mo wà lábúrọ̀dù kí ló dé mo wà lábúrọ̀dù mo ní business sílé ìjọ tó ń mú mi ní business mi wọlé ẹni fẹ́ kí n ra àgòkọ̀ tí bá dé ra àgòkọ̀ máa padà fún yín lépè o nobody should come to my platform and ask me that kind of question pé ṣé program ni mo ń ṣe ni àbí mo polówó ọjà èèyàn mélòó ni mo kọ application iṣẹ́ wa bá wípé tó iṣẹ́ tí mo gbà lọ́wọ́ ẹ̀yàn ọmọ Yorùbá ń sìn níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá nation mi ò ní gba iṣẹ́ mọ́ kọ́lá mi alálùbárí kàkọ́ tó lọ́ máa jẹ́ kó dáa fún ìyá mi yẹn wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé mo ní program tí mo ń ṣe lórí platform mi kí n tó jẹ́ Yorùbá nation struggle mo tún jẹ́ Yorùbá nation struggle pẹ̀lú gbogbo àlàkọjá tí ò gbé mi lọ mi ò sá pẹ̀lú gbogbo ọ̀fà ní Nàìjíríà mi ò sá mo dúró lórí ẹsẹ̀ mi ẹ pè mí lólè nínú ìrìnàjò Yorùbá nation yìí yes or no tí ẹ̀yin tẹ kọ kọ́mẹ́ǹtì yóò bá tiẹ̀ pè mí àwọn èèyàn bú mi bẹ́ẹ̀ o no be today o ẹ̀ lè lẹ́ẹ̀kí gbọ́ lórí platform àwọn èèyàn wọ́n pè mí ládọ́gún DSS o kò sórúkọ oríṣiríṣi tí wọn ò fún mi wọ́n ní lọ wá ṣẹ́ṣe ṣó wá tọ́ sí yín lẹ́nu tó bá jẹ́ wí mi ò bú yín o sàbúyà máa ẹjọ́ ẹ má bínú o tó bá yẹ pé ẹ ní làákàyè ọpọlọ yín pé looking at me pé mo tiẹ̀ wá ní sí shop mi ò wọ́n pé ó yẹ kí làákàyè yín kó má jẹ́ kẹ́ mọ orú béèrè tó yẹ kẹ́ bí mi nítorí gbà tí mo máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Yorùbá nation mi ò wá bá ẹnikẹ́ni wá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn mi ò bú yín o tẹ́ bá dẹ̀ rí bí ebú ohun tí mo ṣe máa bẹ̀rù àti sọ̀rọ̀ fún ìyàsẹ̀lẹ̀ náà nìyẹn torí àwa Yorùbá máa tó a máa tá ìsọ̀rọ̀ a máa yí èmi ò bú yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ pé kí n má bú yín wàláhì bú yín èmi kàn ń sọ bí mo ṣe mọ̀ ọ́ sọ bí ọmọdé àbí mo ti bú wọn ẹjọ́ tí bá ti bú wọn ẹ bá mi kọ sí comment section wípé mo ti bẹ́ẹ̀ bú ẹjọ́ ṣé mo ti bẹ́ẹ̀ bú kí lè tètè bẹ̀ wọ́n kọ́ má bínú mi ò bú yín o ọlọ́nà dẹ́ pé bóyá mi ṣe mọ̀ ọ́ sọ ọmọdé ni mi mo máa sọ fún yín ọmọ 16 years mo ṣe wà mí mọ́ bí tán tó kó bọ̀ òkọ̀kọ́ tí mo mọ̀ ní kí n forí ọmú ìyá mi ṣeré orí ọmú ìyá sẹ̀lẹ̀ yàn kí n fa awọ ni tí mo mọ̀ nú kò sórí kì í tẹ́ ẹ̀ fún mi tán mo wá proof ara mi fún yín wípé mi ò ń ṣe ọ̀lẹ no ada fún yín ẹ ṣeun gan ni dáàdì mi Fátúndé wọ́n ní mi ò bẹ́ẹ̀ bú mi ní wá gbogbo yín tì àtẹni tó kọ kọ́mẹ́ǹtì yẹn náà ẹ ní sọmọ nù láyé yín mi ní wá ẹnikẹ́ni tì nù yín mo wá proof ara mi fún yín pé dídà ló dà lọ́mọdẹ́gbẹ̀ mi ò ń ṣe ọ̀lẹ mi ò sí ní Nàìjíríà mo ní business sí Nàìjíríà incident July 1st ni gbogbo owó oògùn mi lọ sí including my business èló lẹ dá fún mi padà bóyá gbà mo ṣàṣọ láìmọye gbà mi ò rẹ́ni tó pè mí pé Lady K ó máa ń sọ̀rọ̀ pé wọ́n gbé owó ẹ lọ ó máa ṣe gbá come ẹni tó gbówó ẹ lọ fún wa ní details ẹ báwo ló ṣe ṣẹlẹ̀ mi rẹ́ni béèrè yín látijọ́ tí mo ti máa sọ̀rọ̀ yẹn tẹ bá padà bí mi láfta incident mi ní da yín lọ láfta ìbí ẹni tó bá béèrè lọ ẹ̀mí ní da ó ti late mi ò rí anybody pè mí bí mo ṣe máa ń sọ bóyá màá tiẹ̀ rí sí pásì màá lè ṣàlàyé pé báyìí ló ṣe ṣẹlẹ̀ ìjọ tẹ́ni yẹn ti gbọ́ pé wọ́n mú mi báyìí nígbé àti fẹ́wẹ́ pẹ̀lú gbogbo bísíǹsì mi gbogbo ọjà mi mo tún wọ́n gbèsè sán torí mo máa import ọjà mi wọlé ni ọjà tó bọ̀ lọ́nà ó gbà gbà tí mo dé Nàìjíríà gba ìpòkè olóyè tí ní kí n dúró kí n má ti lọ́kẹ́ let me use 1 month mo tún wá gbọ́ ṣòwò fi rajà pòkè mi náà wà lẹ́sìn ọjà mi dé ní ìjọ Thursday ó dà ìpéjọ Tuesday lọ́bù wa ọjà yẹn déjọ Thursday ó lọ sí ìjọ tí mo dé láti Àbújá tí mo kí fóònù mọ́lẹ̀ tí mo pẹ́ ni tó bá mi tajà obìnrin ni nǹkan tí mi ò ṣe lè advice èèyàn kó lọ ní business sí Nàìjíríà mọ́ nìyẹn títí di èdè instead of that ẹ lọ ìfowó yín invest ẹ lọ ṣe investment òun ló mú mi polówó Ọlábànjí fan fáwọn èèyàn kókó lọ invest síbẹ̀ mo kẹ́kọ̀ọ́ tí mo pẹ́ báyìí ẹ ló Lágbájá ó ní ta ló ń sọ̀rọ̀ ẹ mọ̀ pọ́ ti sísì fóònù mi mo lé mi Lágbájá ẹ ló mà mo ní ẹ ló báwo ni ẹ ló ṣó gbọ́ mi báwo ni mo ti dé o mo wà ní Yànà Pájà mo dé sí mo wà ní Yànà Pájà báwo ló ṣe máa wá yọjú sí mi báwo ni ṣogọ́jà yẹn gbà mo gbà mà dẹ̀ kọ́ ti fóònù DNA mi ò gbọ́ hádépò ó mọ́ fóònù ò lọ́mọ́ DNA mo rán gbèsè sùn nínú àìsàn tí mo gbé ẹyẹ yàn ẹ jẹ́ kó rí yín pé ẹ mọ orúkọ tẹ máa bí mi o mo ti fẹ́ háyì o
ẹni tó bá lè gbàrú ẹ̀ bóyá kí n máa fún mi jẹ́ kí n máa fi ṣépè fún yín mo mọ̀ kan tí mo pàdánù o inú àìsàn tí mo gbé bọ̀ l'Ábùjá ni mo ti rọ́ gbèsè san gbèsè ọjà tó dé tó gbà mo wá ń ṣe pé tí bá ní kí n lọ report ẹ̀ àwọn DSS ń wá mi ṣé ìṣe pé fúnra mi mo tún fẹ́ gbéra mi lọ bá ìjọba mo wá yáfi gbogbo ẹ̀ ta ló lè yáfi ìwú ẹ̀ nínú yìí tẹ̀ wọ́n mi ta ló lè yáfi ìwú ẹ̀ kí n má fún ara mi lọ fara mi lé ìjọba lọ́wọ́ padà ní ò jẹ́ kí n lọ report bí mo ṣe gbójú lórí ọjà owó iyebíye tí mo tún wọ́n gbèsè sí àwọn tó sẹ́ẹ̀dì ọjà wọ́n pè mí ọlọ́mọṣẹ́ mi ti gbọ́jà àwọn òróró àwọn ẹgbẹ́ kan tó ṣẹlẹ̀ sí mi àwọn orí online mo ní yes mo ní bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí same thing èmi náà òróró mi ò rọ́jà mi rí business mi mọ́ everything ọmọ yìí lọ kó ọjà mi ó lọ distribute ẹ̀ fún àwọn èèyàn ó empty shop ẹ má béèrè silly question lọ́wọ́ mi ẹ ń bẹ́ mi kí n jèbù rẹ nígbà tẹ kọ̀ọ̀kan tí ò tẹ fi bà mí nínú jẹ́ lọ́sàn-án gan lẹ́yìn ọjọ́ ajé fún mi ẹ wá ní kí n jèbù rẹ irú èbùrẹ́ wo ni kí n jẹ ayé ò jèbù rẹ mọ̀ Canada mo wà pizza là ń jẹ àti síkì ẹran síkì òun là ń jẹ. mo wà lẹ́nu ràbọ̀ràbọ̀ yẹn ni mo tún gbọ́ pàwọn DSS fẹ́ wá gbé mi ni mo fi gba orí omi sá kúrò Nàìjíríà ṣé mi ò sọ lórí social media ń bí mo lẹ́lẹ́rìí náà ẹni tó jẹ́ ẹni ilẹ̀ tó help mi kúrò Nàìjíríà tí mo fi gborí omi sá lọ máa sọ fún gbogbo yín lẹ́nu ìjọ mi wà ọ̀rọ̀ máa wà kò ní sáyè gbàmí àyà wà kò ní sọ̀rọ̀ ẹni tó jẹ́ president YSDM lẹ́ni òun ló lóore láńgẹ́lì tí Ọlọ́run lò láti fi gbé mi escape kúrò Nàìjíríà gba orí omi ẹ̀yin ìwé rẹ̀ dáì ẹ wá máa béèrè ọ̀rọ̀ rádaràda lọ́wọ́ mi ẹ gbomi jẹ́ lójú mi o ṣùgbọ́n kọ́ ló gbomi jẹ́ ojú mi yẹn kó fi sọ fún yín èyí sọ jù bẹ́ẹ̀ lọ. kò sọ̀rọ̀ mi tí ò lẹ́lẹ́rìí èmi ò parọ́ ẹni tó jẹ́ president YSDM léde tó sì wà bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ dẹ̀ ní fi kú pàtọ́mọ táyà òun ló help mi òun ló ṣe ọ̀nà ló wá gbogbo connection tí mo fi gba orí omi sá kúrò Nàìjíríà nígbà tí information jáde tí lọ́ọ̀yà pẹ̀lú mi gan sọ wípé lady kí o lè escape at this time around àfi kọ́ tètè wàá bọ́ ṣe máa gbé mi kúrò Nàìjíríà bí kọ́ tètè wá solution sọ́wọ́ tó wọlé ó pe àwọn olórí kò lọ títí àtàwọn kan bẹ́ẹ̀ bó fún kọ́ bò wọ́n láṣẹ pé kò tó wọ ẹlẹ́fọ́ obìnrin àwọn pípé bèèrè ẹ̀gàn wọ́n bèèrè ẹ̀gàn ibo fi gba orí omi kárí bí mo ṣe lọ yẹ kẹjà ṣe báyìí kọ́kọ́ ju omi dànù jù nínú odò bí màmá ṣe lọ nìyẹn olórí burúkú yẹ ìpínlẹ̀ máa fi sì mí sọ̀rùn pé ta ló ránṣẹ́ Yorùbá Nation ẹ wá bíbí pé ṣé mò ń polówó ọjà ni àbí mò ń ṣe program ta ni bá gbé program Yorùbá Nation lẹ̀ bí ò ṣe mi ṣùgbọ́n torí mi ò torí èèyàn ṣe torí generation mi ni mo ṣe ń ṣe tó bá jẹ́ mo kọ̀wé fi ṣe Yorùbá Nation lọ́wọ́ èèyàn ni má ti withdraw pé owó tó fẹ́ máa san fún mi yẹn di owó ẹmú ọmọ ṣiṣẹ́ ni mí mo sọ fún age of 8 years ni mo ti ta polybag lójú orin lóṣòdì ṣé mo ti ẹ̀ pé 8 years gan ṣá lójú orin lóṣòdì ẹbí oṣọlẹ̀ bí iṣẹ́ ni tó fowó monetization jẹun ẹbí ló lè rí mi lórí program lọ́sẹ̀ ẹbí ló lè rí mi lórí Facebook ẹbí ò sí àwọn oní content sọdún bíi ti funny thinker ẹ wò bí mi ò gba monetization Facebook ti YouTube tí mo gba àwọn pọ́n ni mo kọ́wọ́ mi fún àtàwọn àkọ́dá ẹ̀rí lóṣooṣù ni tí Táíwò Thomas ẹbí ò parọ́ máa fún yín lẹ́fídẹ́ǹsì ẹ lọ sórí péjì Táíwò Thomas tẹ lọ wo tí mo máa ń ṣe fáwọn àkọ́dá lóṣooṣù bẹ́ẹ̀ owó kékeré lẹ́wọ̀ bí mo fi oúnjẹ lọ fún wọn ni ìmọ̀lẹ̀ Yorùbá tó bá wà bẹ́ẹ̀ bá kọ́ sí comment section tí bá parọ́ ẹ lọ sórí péjì ẹ bá ń bẹ̀ ó ní iye tí mo tún ti rù fún wọn lóṣù tó ti fi oúnjẹ lọ fún wọn ṣé mo wá gbowó lọ́wọ́ yín àbí mo tọrọ owó lọ́wọ́ yín mo sọ fún yín pé tẹ bá fún mi lówó lórí social media máa fún yóò bẹ́ẹ̀ tí bá gbowó monetization YouTube máa pé máa ọ̀tọ̀ ní iye tí mo fún àwọn opó mi bash by bash ni wọ́n owó YouTube ni mo fún wọn kẹ máa wò gbowó monetization mo fi live torí àbọ̀yẹ sọ wípé tó bá ṣe ìyá rere I rely on my God I want God to reward me ní gbogbo nǹkan tí mo bá ṣe yes so ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ so ẹ má béèrè ìbéèrè ẹ wá bá mi ṣí ẹ pé lè dórí ìdọ́dọ̀ àwọn ẹlòmíì tó bá tún wá tó bá béèrè silly question lọ́wọ́ mi kò sí nǹkan tó lè sọ máa fún ẹ lẹ́kùn o bá fọ́ lọ́bẹ̀ àdóbi pé ayálé ní kí ẹjọ́ tó ẹ má ṣe pé fún mi máa fún ẹ ní burúkú èpè má dẹ̀ dẹ́ lò anybody tó bá tún wá béèrè question báyìí lọ́wọ́ mi ò jẹ̀bù rẹ o mi ò jẹ̀bù rẹ ṣàwábà mo fẹ́ jẹ kí n forgive yín lẹ́yìn ìdẹ́gbòmí jẹ́ lójú mi ẹ wá raṣọ mo bá sọ lórí program mi pé ẹ má fún mi lówó ọjà mi ní kẹ́ wá bá mi rà ẹ bá mi rajà ni ẹ má fún mi lówó ẹ wá rajà ẹni tí mo wọlé lọ tí mo lọ kọjá wá tí mo sọ ẹ wá rajà o tí mo ń tàyè o tí ó bá ṣe torí program tí mo ṣe ni àwọn méjèèjì tó wọlé wọ́n fẹ́ rajà nínà torí program lẹ́ni mọ́ndé mi rẹ̀ ti ṣẹ́wọ́ ok èèyàn kan ti rajà online
mo ti pa èlò kan lọ́rọ̀ láì léèrè kì í ṣe gbà tí mo bẹ̀rẹ̀ program yìí o láàárọ̀ àti ẹ̀gbọ́n yẹn but pé kọ́sítọ́mà kọ́kọ́ máa wọ ṣọ́ọ̀bù mi wá nínú ọ̀sẹ̀ yìí wá rajà owó làwọn tó wọlé yẹn torí program tí mo ṣe yìí lọ́sẹ̀ tó pé mo máa padà wá because ó fẹ́ wọlé ó fẹ́ lọ wọ aṣọ lédi yẹn tún sọ fún máa yẹn pé àkáwọn dúró báyìí ni kó máa wọrí pé àwọn máa padà ẹ ṣàgbọ́n tí máa yẹn ṣàdúrà fún mi pé ṣẹ̀ṣì bí ni báyìí torí program tí mo ṣe ni mi ṣe tí wọ́n jáde sọ ẹ wá ra aṣọ tẹ bá fẹ́ kó tó dùn mí ẹ wá ra aṣọ ẹ máa gbọ́ àwọn question tí a máa bi ọ́ léèrè ẹni di record èwo nìyẹn fídíò tí mo fi gbórí omi sá kúrò Nàìjíríà ó wà lẹ̀ ìjọ táwọn tó ń bá mi ṣe kò kárí àlùalá tí mo fi kúrò lé ní Nàìjíríà tọ́rí fídíò yẹn báyìí ilé gbàgbé Daddy Sam Oyábáyọ̀ kò sẹ́ni tí ò mọ̀ wọ́n nu struggle yìí àwọn náà jẹ́ kan náà bàbá wa nu struggle bàbá yẹn ní kálẹ́dì ti ṣẹlẹ̀ dà wọ́n máa para wọn ṣẹlẹ̀ tí mo rìn ní ilé lágbára Ọlọ́run ọkọ̀ tí mo fi sá kúrò Nàìjíríà yẹn ló ṣe fídíò ẹ̀ ara mi ò lè yá mo gba drip tó báyìí drip mẹ́ta ni mo fi gbé ara mi fi escape kúrò Nàìjíríà that very day December 13, 2021 mi lè gbàgbé so kéèyàn kan ẹ jáde ẹ wá bá mi ra jà mí o ẹ wá bá mi ra jà tẹ́ bá ti fẹ́ kí inú mi yọ gbogbo ẹ lọ Yorùbá nation no going back máa ṣe program máa dẹ̀ tajà mi máa polówó ọjà mi ṣe ti gbọ́ ikọ̀ òdì kan lọ́wọ́ ojú ọ̀run tẹ̀yẹ fòní láì farapa Yorùbá nation business ọkọ̀ òdì kankan lọ́wọ́. Now ibo la bá rọ̀dẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n distract wa so àwọn aṣọ mo ní wọn lóríṣiríṣi ó pọ̀ yẹ́yẹ́ jewelries náà wà ẹ wọ́n gbé mi tí display àwọn jewelries fún yín mo ní apartment ó bá tán ní dábìlì ló gbọ́ lágbàáyé àfọ apartment náà mo láyè tàwọn jewelries lọ́tọ̀ oníkálukú pẹ̀lú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ láwọn fẹ́fẹ́ wig àwọn tí mo kàn fi ṣe sample síta ni mo lọ gbé wá ní ibi ike yẹn adé showroom lẹ́yìn yìí bíbà ṣe tán kámẹ́rà kẹrí showroom wa ṣe tán kámẹ́rà kẹrí showroom wa ẹ̀ so gbogbo ẹ̀gùn lọ sínú very soon náà sì máa tún láwọn African food padà but for now bó ṣe lọ African food tí mo ní sí gàrí rice ọ̀fadà àtẹ̀dé àwọn ètò wọn lẹ́yìn yẹn lè bá mi ra àwọn yẹn náà but very soon màá ní African food náà padà space náà wà fún African food so bó ṣe jẹ́ ní ojú òní tiwa lágbára Ọlọ́run àní ṣàṣedànù funny thing kan ibi tá a máa fi àdàgbà ètò ọ̀rọ̀ tiẹ̀ tá a máa fi tì sílẹ̀ ní òun nìyí because mo ní ìdàtí lọ dá àwọn èèyàn lóhùn dádì tí pé látẹ̀gbẹ́jẹ́ pé wọ́n padà bí wọ́n fẹ́ dá sétò ni ẹ máa béèrè àwọn sí question bẹ́ẹ̀ lọ ó dùn mí o hello sir ẹ káàbọ̀ sórí ètò hello sir Lady K ẹ kú ètò ni ẹ sà ẹ pẹ̀lẹ́ ṣe rí ọ̀rọ̀ funny thing kan yẹn ṣe bá wò dáadáa ẹ rí pé wọ́n bá yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wò á rí pé ọpọlọ ẹ̀ gbé dáadáa tẹ bá ti ń bá wèrè èèyàn jẹun ẹnu kó máa ṣọ́ ni kó má bàa fọwọ́ ọwọ́ ata ra lójú òun ni gbólóhùn tiẹ̀ yẹn gbogbo ohun tó bá sọ ó fẹ́ trend ni Ìgbòho rẹ̀ ń ṣe tó lè fi trend wọ́n kàn máa àwọn nítorí ẹ̀ ò pé bíi tiẹ̀ ló máa dá lóhùn ni wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn tí wọ́n máa gbé yíra wọn mo wo orí Facebook ní mo gbọ́ fídíò kan náà ń sọ̀rọ̀ nísìnyí pé Ìgbòho ọ̀rọ̀ tó sọ́wájú Aláàfin tó sọ́wájú Ọọ̀ni yẹn kò gbẹ́nu ẹ̀ kí ni ò gbẹ́nu ẹ̀ oríkì ilé bàbá èèyàn ṣé èèyàn ò kì í sọ ni látọdúnmọ́dún lóríkì yẹn ti wà ẹ̀ lè ṣe ní kọ́ yọ kúrò ń sìn torí pé láyé Lámídì Adéyẹmí ó ń sọ tó dẹ̀ ń tún sọ Lámídì ò torí ẹ̀ bínú so kí ló yẹ tó wá jẹ́ torí ọba kan sì iná máa ṣe wá yọ kó sọ pé kó pa oríkì ìdílé wọn rùn kó pa rẹ́ngbà yẹn because I don't know what is happening pẹ̀lú àwọn Yorùbá yìí a máa gbé kúrúkó tán ẹ̀ tún máa gbọ́wọ́ ẹ̀ sáwo à ń ṣe nǹkan pé kí gbogbo nǹkan ká lè nísinmi kí àwọn tá a wà ní diaspora tá a fẹ́fẹ́ ìlú ń bà wá láti wálé ká lè padà wálé láti wá ṣe àwọn nǹkan láti lè tún lè ṣe ẹ̀yin tún ń da gbogbo ẹ̀rú ṣé wọ́n yẹn ń dàrú ìlú dáńsìn amóhùnsùn ní í ṣe ni wọ́n ṣùgbọ́n wọ́n mọ̀ wípé bó ti wù kó rí ìtọ́lọ́run máa ṣe Ọlọ́run á ṣe so ọ̀rọ̀ funny thinker ọ̀rọ̀ wìrì ni ìyẹn ò tiẹ̀ ní mínísì ni Ọlọ́run á bá wa tó ogun ìlara òun la ní nílẹ̀ Yorùbá kọ́lọ́n bá wa mú ìlara kúrò ìlara yẹn ni problem ta ní kọ́lọ́n bá wa mú kúrò èmi làgbà ìwọ làgbà ìjà àgbà tó ń jà èyí tí ò jẹ́ ká ní ìlọsíwájú tó ń fàfà sẹ́yìn òun náà lọ tún yẹn ń jáde sí ní century tá a wà yìí I don't understand Ọlọ́run á ṣàánú wa bá wa tó ẹ ṣeun sà ẹ ṣe gbogbo dúpẹ́ sà mo rí kọ́mẹ̀ntì èèyàn kan wọ́n ní ṣé mo lè send African food sí Ọ̀tàwà kò síbi tí mi ò lè send sí àwọn tó nífẹ̀ẹ́ mi tí wọ́n wo tọ́lọ́gbọ́n mi lára láti UK kò send African food sí wọn
èmi gan mo tún sọ fún wọn pé má jẹ́ kó pọ̀ jù ẹ kọ̀ra díẹ̀ so that owó gbígbé wọ́n dẹ̀ fífẹ́ bá mi rà bóyá páàkì sẹ́ẹ̀dẹ̀ Amẹ́ríkà mo máa ń send African food síbẹ̀ dáadáa kódà àwọn èlùbọ́ mi tó ṣẹ́kù gan ibẹ̀ mo sì sẹ́ẹ̀dẹ̀ sí èlùbọ́ gẹ̀dẹ̀ mo máa ń lé èlùbọ́ gẹ̀dẹ̀ original tó wà pa tí wọn ò miss fáwọn tó bá ní diabetes irú èlùbọ́ yẹn darí jẹjẹ ó dẹ̀ da fọ́kùnrin ó máa ń jẹ́ kí ti bí kò le dáadáa téèyàn bá ń jẹ èlùbọ́ gẹ̀dẹ̀ tí wọn ò miss o so mo níyẹn even ẹni tí mo sì sẹ́ẹ̀dì last one gan sí gan kò tí ì dọ́dọ̀ wọn mo dẹ̀ máa ń lé èlùbọ́ iṣu náà so gbogbo náà ni mo máa ní padà èlùbọ́ iṣu tó ṣe èlùbọ́ iṣu gidi kì í ṣe àwọn tó ti miss lá fún mọ́ gbogbo ẹ̀ ni mo máa ní gàrí ìjẹ̀bú gàrí pupa pọ̀mọ́ this time around mo máa ní pọ̀mọ́ jẹ̀bú mo máa ní pọ̀mọ́ jẹ̀bú gbogbo ẹni mo ti ṣiṣẹ́ lórí ẹ̀ so tó bá ti dé máa jẹ́ kẹ́ mọ̀ so kò síbi tí mi ò lè sẹ́ẹ̀dì sí o but for now ìtẹ́ bá fẹ́ bá mi ra rice ọ̀fadà mo sì ní rice ọ̀fadà mi dẹ̀ fine gan gbogbo àwọn tó rà á ṣe báyìí ni wọ́n mọ̀ pé yes fine rice ni rice mi kì í ṣe tó máa ń wù ó dùn ó fine dáadáa ó dẹ̀ máa dàwó oró dáadáa pẹ̀lú àwọn edé wẹ́wẹ́ mo sì lè dé náà sí edé wẹ́wẹ́ yẹn ṣì wà but lágbára Ọlọ́run tọ́jà bá máa dé padà edé ńláńlá yẹn náà máa wà bẹ́ẹ̀ epo pupa gbogbo ẹ̀ ó máa wà bẹ́ẹ̀ so ó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan mo dúpẹ́ ojú òní tí o ibi tá a máa fi àdàgbẹ́ ètò tèmi ìrọ̀ sí nìyẹn mo fẹ́ lọ join meeting tó wọlé ṣẹ́jú kí wo tó bá dé sẹ́wọ́n bá mi rajà èyí tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn spiritual items èyí tẹ́ bá need àwọn frame mo láwọn frame mo fẹ́ blow ẹ má bínú wọ́n lọ fún kúmọ́ mi ni tí ẹ bá ṣe fọwọ́ bẹ́ẹ̀ ṣọ́ tó máa fi dún nínú kiri ẹ̀wọ́n ayá fi mí ṣe yẹ̀yẹ́ so mo ti lọ MTA so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn frame Jésù tẹ́ fẹ́ ra ti Papa Ọ̀ṣọ́fà tẹ́ fẹ́ ra ti Olíbèrè mo ní ti Olíbèrè yẹn lóríṣiríṣi mo ní tó gbọ́mọ dání mo ní tó fọmọ lọ́yọ̀ mo ní wọn lóríṣiríṣi àwọn frame wà ẹ lè ra fi ṣọpẹ́ ní church ẹ̀yin tẹ́ bá jẹ́ bíi sẹ̀lẹ̀ àbí kérúbù ẹ dẹ̀ lè ra kẹ́ gbé sílé ó dago téèyàn ní frame nílé ẹni tí a ti bá fẹ́ ṣe prayer ẹ fèsì ẹ ṣàdúrà àdúrà gbà pẹ̀lú àwọn kìnìún wọ̀nyẹn bákan náà èyí tẹ́ bá fẹ́ ra gbogbo gbàlà mo ní gbogbo àwọn spiritual items gbogbo lọ́fíńdà anything spiritual items ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ awẹ́bí ọṣẹ àwẹ̀pẹ̀ ẹni tó kọ kọ́mẹ̀ntì lẹ́ẹ̀kan ẹni yẹn kọ́ síbẹ̀ pé please pray for me before you end this program ìyá mi ìyẹn ni tó béèrè pé ṣọ́jà ni mò ń tà àbí mò ń ṣe program ọṣẹ awẹ ìgúnwẹ̀ èpè ọṣẹ àdúrà ó wà mò ń tà bóyá kẹ́ wá ra ọṣẹ àwọn òróró oil ìṣẹ́gun oil àánú gbogbo ẹ̀ wà spiritual store mo try láti fa kámẹ́rà yẹn lọ sẹ́yìn lẹ́ẹ̀kan láti lè fi wọ̀nyí spiritual store náà wà but wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bí ìbá gbé kámẹ́rà wọ bẹ̀ wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ariwo kíní tó dẹ̀tọ̀ yẹn ó máa disturb wọ́n dry àwọn ibi tí wọ́n ṣe yẹn wọ́n plaster àwọn ibì kan bẹ̀ yẹn wọ́n rọ̀nù pipe kan so wọ́n dry yẹn lọ́wọ́ bí kẹgbẹ́ wo lóyìnbó ká ní Nàìjíríà ni wọ́n á ní kẹ́ lọ ní sùúrù òdìjọ́ tó wù bá gbẹ 2 hours lọ fún mi kó máa fi gbẹ mo ti ráwọn gáìsì tó ti lọ tó ti bọ̀ wọ́n fẹ́ wá gbé machine bọ̀ mo sọ fún wọn pé mo fẹ́ ṣe program nígbà tí ọ̀hún rẹ̀ bí òun ló jẹ́ kó ṣì dúró wọ́n ṣọ́ mi látara glass wọn bá ti wá gbé machine yẹn so when next máa fi àwọn spiritual items wa máa fi wọ̀nyí bákan náà yìí tẹ́ bá fẹ́ ra àwọn oògùn diabetes oògùn manpower oògùn jẹ̀díjẹ̀dí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ TL Natural Herbal gbogbo ẹ̀ náà wà available ó wà bí báyìí bọ́ọ̀bì mi ní YouTube funny bẹ́ẹ̀ nígbà téèyàn ní kí gbàdúrà fún ogbó mi jẹ́ lójú mi ó mú mi ra àròkàn nǹkan táwọn ìyá mi kò fẹ́ nìyẹn wọ́n nílé ní kí n má tẹ̀ máa rántí gbogbo páàsì yẹn mọ́ ìyá mi yẹn wà bíbá wọ́n sì máa pè mí tí bá pa programu pé ṣó yẹ kó dá yẹn lò tó wá tí wọ́n ń sunkún bí egbére wọ́n ti fẹ́ kí n rántí torí gbà tó jogun lè mórí wọn wọ́n dúró tì mí ọjọ́ lé ní kí n gba 50,000 yìí fi jẹun gba 100,000 yìí fi jẹun gba 75,000 yìí kò fi jẹun wọ́n bá ti sẹ́yìn dẹ̀bẹ̀ yẹn iye tí wọ́n bá ti ṣe sí fún mi òun ni mo fi ọlá mánéjà ayé ara mi àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ inú tó fún mi ẹ̀nà máa tún fún yàn o bí ó dáná o kò sí onítàn tó fún mi lówó orí tí mo dáná ìgbà míì gan bí ní dúdú bí gàgàgàgà tí mo máa fi tọrọ ìjọ kan ìyá mi yẹn fún mi ní owó bí owó yẹn ṣe wọlé báyìí ṣáwọn lọ́sẹ̀ fún mi lówó yẹn àbẹ́yẹ̀ ọ̀kan 100,000 bẹ́ẹ̀ lèèyàn kan pè mí pọ́ fẹ́ ṣe operation fún ìyàwó mo dẹ̀ fọwọ́ 100,000 yẹn sí bí ò mọ́ rí mo sọ̀rọ̀ yẹn fún ìyá mi ó wà lórí program yìí báyìí wọ́n gbọ́ ọ̀kan tí mo sọ wọ́n sọ̀rọ̀ sí mi níjọ́ yẹn pé irú ẹ̀dá wo ló ń dá ẹ wọ́n fún ẹ lówó kan fi fún àwọn ọmọ ẹ ló ń jẹ olóko fún yàn ó ní ṣe kí wọ́n bá wọ́n ní ẹni lẹ́ni tó fẹ́ ṣe operation fún wọ́n bá ṣe operation fún kó lọ kú toyútoyú nínú ọlọ́mọ jẹ gígùn ẹ̀ mo fọwọ́dù ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ mélòó bẹ́ẹ̀ èèyàn kó wá sórí platform mi nígbà kan kó fún kọ́ bọ ẹni yẹn láṣìírí bí akéde dárúkọ ẹ̀ èèyàn tó popular ni ààrẹ sì fóònù fún bíbá yìí mo kàn wá sọ̀rọ̀ ẹni yẹn pé èèyàn kọ́ bá contact mi ó láwọn ọmọ òun ìyá o ó wà lọ hospital o ẹ̀yẹ èèyàn ọ̀dẹ̀ ẹ̀dá owó kan fún mi lórí platform which is 90,000 pé kí n fi yàn kan àwa padà detect pé 419 lẹ́ni yẹn wọ́n á béèrè pé 90,000 yìí ṣé kí wọ́n kókó fún ẹni tó lára ọmọ òun ìyá tó fẹ́ ṣe operation for 500,000 pé tó bá dẹ̀ di next program
màá wá balẹ̀ sí fọ́ọ̀dì tó kù àwọn èèyàn dẹ̀ kọ́ sí comment section fún mi pé yes kì í ṣe bẹ́ẹ̀ mo kówó yẹn fẹ́ nìyẹn owó tẹ́ni yóò fi lè gbàgbé mi dèdè lédi tẹ́ bá fẹ́ kí dárúkọ ẹni ẹ̀ bá dárúkọ èèyàn yẹn gbajúmọ̀ ní Nàìjíríà bá dá orúkọ ẹ̀ èèyàn tó gbajúmọ̀ ni mo kó owó yẹn fún ẹni yẹn àárọ̀ ọjọ́ kejì lọ́mọ yẹn kú mo kéde tí mo yíra lẹ́lẹ́lẹ́ mo yíra nílẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ fún mi pé akéde sùn gbọ́dọ̀ àbí torí owó yẹn ò pé ni àbí èmi mo pọ̀ ọmọ yẹn ibi tí conscience tó jẹ́ mi dé mo kéde bó ṣe pè mí báyìí pé tó lé ní kí ẹ ṣeun gbọ́ òun dúpẹ́ lọ́wọ́ yín pé ká ní bí òun tètè wá bá yín bóyá ọmọ òun ò bá yé pé torí òun ti ọmọ yẹn ti wà lẹ́sìpítù 2 weeks tó ti wá help tó ti wá ó dẹ̀ ti ṣe fún òun olóṣèlú Nàìjíríà dáadáa bí ẹ bá tẹ̀lé wọn lọ campaign lọ ṣe yàn tó lórúkọ ni wọ́n bá tẹ̀lé wọn lọ campaign lọ ṣe gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n help ẹ̀ nígbà tó pé wọ́n pé ọmọ òun ṣubú látòrí step ọmọ yẹn forí gbálẹ̀ ọmọ yóò dẹ̀ níyà ẹ̀yin tẹ́ bá bá follow mi ẹ tí wọ́n ti kéèsì yẹn ọmọ yóò níyà ọmọ kú ọ̀run 9 minutes tẹ́bi ọmọ yẹn fẹ́ bọ́ ló ṣẹ̀ṣẹ̀ rántí pé èèyàn kọ́gbọ́n ló sọ fún òun pé kóun pèlè dìkẹ́ máa bá wọn help àwọn èèyàn ló dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ kó 90,000 fún dọ́là bó ṣe jèrè 90,000 yẹn lọ́wọ́ ẹni yẹn ṣé táwọn orin tó máa ń ṣe fún mi ni kí n sọ ni di ọ̀la bó ṣe jèrè ni àìmọye iṣẹ́ tẹ́ni yẹn ti gbé wá fún mi lórí 90,000 naira yẹn nígbà tẹ́ni yẹn fẹ́yàwó mi bàbí lọ́wọ́ kọ́ pé nígbà tí àwọn yẹn bímọ bàbí lọ́wọ́ kọ́ pé mi ìtẹ̀ fún wọn lówó ọmọ èmi ò parọ́ ìyàwó gan mi ò fún wọn lẹ́nìtẹ̀ bóyá mo dẹ̀ fún wọn 50,000 bí nǹkan mi tẹ̀ rántí bọ̀ sọ́gbọ́n mi fún wọn lẹ́nìtẹ̀ mo jẹ́rìí 90,000 mo ké nígbà tó pé mi pé ọmọ yẹn ti kú mo sún ẹkú kúkúkú tí mo yílẹ̀ lílé mo ṣe wá Nàìjíríà tí mo pariwo lọ́wọ́ dáríjì mi ẹni tó wà nítòsí mi lásìkò yẹn ló sọ fún mi pé kí má ké mọ́ kì í ṣe mi mo pa ọmọ yẹn mo lè ṣú ọ lè mi kọ́ ọkùnrin so báyìí àwọn ayé tèmi ṣe rí nìyẹn mo dẹ̀ bá fẹ́ kéèyàn wo àwòkọ́ṣe rere lára mi kì í ṣe ibú tí mo ń búyàn ní kẹrù mo bá sọ fún yín ẹ lẹ́ni good thing ní ara mi ni ẹ má lẹ́ni bad thing tó bá ní kọ́ búyàn èmi gan bọ̀ mo dẹ̀ sọ fọ́nà pé mi ò fẹ́ ṣe mọ́ mo dẹ̀ practice ẹ̀ mo dẹ̀ ṣe ìjọ wo lẹ ti rí mi kí búyà bí ṣé mo búyàn lórí program tèmi tí bá búyàn ẹ̀kọ́ sí comment section èèyàn kan béèrè fún phone number mi ẹjọ yìí tẹ́ bá lè bá mi kọ phone number mi láàrin mo mi ti dín pa ẹjọ èèyàn kan wá phone number mi.